ẹ kú ojúmọ́ o, ẹ káàárọ̀ o. ẹ̀yin fáǹsì mi ṣe dáadáa mo bá yín. ẹni tó bá ti ń wọlé sórí ètò yìí ẹ bẹ́ ṣọ̀kẹ́ máa ṣí ẹ̀rẹ̀ nífa. ẹ ṣí ètò yìí dáadáa. ẹ̀rì gbàkọ́lé mi gùn gbọ́rọ́. ẹ bá mi ṣí ẹ̀rẹ̀, mo fẹ́ kí ẹ bá mi ṣí ẹ̀rẹ̀ dáadáa. àsìkò àsẹ̀yìndé Justice Adéníran retired, ó jẹ́ alága Ògbómọ̀ṣọ́ parapọ̀. àpò àsẹ̀yìndé wọn ò fún àṣekágbá ayẹyẹ òkú wọn tá a sí lánàá. nítorí rẹ̀ ló jẹ́ kí n fẹ́ bísí díẹ̀ lẹ́nu lọ́ọ́lọ́ yìí. ẹ̀yin tẹ́ ń wọlé, mo ti sọ fún yín tẹ́ ẹ lè máa bá mi ṣe tó lè máa dáa jù ó ní kí ẹ ṣe kí ni o, bẹ́ẹ̀ ṣe wọlé yẹn kẹ́ ẹ máa ṣí ẹ rẹ̀. mo fẹ́ kí prógámù yìí kọ́ kára lé kọ́ kára oko la, kọ́ kára ìlú Nàìjíríà, kọ́ ká àwọn tó mẹ́ diaspora, kọ́ ká gbogbo yẹn káàkiri gbogbo àgbáyé. lọ́wọ́ orí pílátífọ̀mù tẹ́ bá wà ní ẹni opportunity àti lè ṣí ẹ rẹ̀ sí. ẹ ṣí ẹ prógámù yẹn dáadáa, torí prógámù òní yóò jẹ́ lára àwọn prógámù tí ó lámìlaka ní prógámù òní yìí òní ó wà. ẹ mọ̀ pé mi Àmọ̀tẹ́kùn Oòduà gbogbo rẹ̀ kílẹ̀, àwa èé ṣe kákan dìde kákan wò pé ń bọ́ kí ló ṣẹlẹ̀ yìí o, ẹja wá solution sí. no. báwa bá rí bá a jẹ̀bi ìtẹ́ ẹ lè rí látọ̀dọ̀ tiwa oníwèé kárí pé a ṣe program. ìtẹ́ ẹ lè rí nù àní sọ̀rọ̀ lé lórí ni. àmọ́ tí ọba wà defendable lágbára Ọlọ́run ẹ ní bá Àmọ̀tẹ́kùn Oòduà mi tí ó ti máa defend irọ́ láyé. àwọn ọ̀rọ̀ kan tó in fact tó gbéná kárí ara wọn ó ní mo fẹ́ yànnà láàárọ̀ ọ̀rọ̀ ẹgbẹ́ tó bí mẹ́ta àbí mẹ́rin. number one, ọ̀rọ̀ nípa Ìmáàmù Ògbómọ̀ṣọ́. number two, ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ sìmẹ́ǹtì Alhaji Mutiu àtowó àtàfà àtẹ̀rí tí mo gbé sẹ́yìn yìí. tẹ́yìn náà ti rá àfà, ẹ bá ti ríyàn tí mo gbé sórí screen mi tàbí tí mo ti kọ́kọ́ póòstì, ọ̀rọ̀ ń bọ̀ lórí rẹ̀ nú o. ẹ ti rí àfà yìí, tẹ́ ẹ ti mọ̀ wọ́n, ẹ dá wọn mọ̀. àti ọ̀rọ̀ àwọn àyàn tí wọ́n lùlù fún ìmáàmù. àwọn ọ̀rọ̀ tí Àmọ̀tẹ́kùn Oòduà fẹ́ sọ ònù. àwọn èèyàn wà máa wò pé níbo láti bẹ̀rẹ̀ gan. mo ní ẹ bá mi share prógámù yìí, ẹ jẹ́ wo èèyàn tó ti share rẹ̀. kí ló dé tẹ́ máa wò mí ẹ dùn ó bí bá tẹ̀ jẹ́ bọ́ lọ́tẹ̀ níyé sẹ́yìn ọlọ́tẹ̀ rẹ̀ máa ń wò mí ni. number one, ó yẹ kẹ́ ẹ ti máa pè mí, kẹ́ ẹ ti máa kọ́mẹ́ǹtì, kẹ́ ẹ máa kí mi Àmọ̀tẹ́kùn Oòduà good morning. èyí tí ì rí náà èèyàn 15 péré lọ́sẹ̀ ṣe ètò yìí, ẹjọ́ pọ̀ rẹ́gẹ́dẹ́. ẹ̀yin náà mọ̀ pé tó bá ti di pé mò ń sọ̀rọ̀ inú máa ń run wá, inú ó sì ròyìn kú nípa. torí lónìí yìí ọ̀rọ̀ tí kíní kan gbọ́ tètí rẹ̀ fi di ẹgbọ́ Àmọ̀tẹ́kùn Oòduà sọ ń sọ o.
mo kí gbogbo ẹ̀yin ọmọ Ògbómọ̀ṣọ́ pátápátá nílé lóko àti lẹ́yìn odi. ọ̀rọ̀ àfáà yìí ni mo kọ́ fẹ́ fi bẹ̀rẹ̀ sẹ́rí láti jó ní tí wọ́n ti ń jáde tí wọ́n ti ń ṣe àwọn kangaroo ètò. ẹ mọ̀ pé Àmọ̀tẹ́kùn Oòduà èmi èkìlá sáàdédé jáde èmi lọ báyàn kí n kà máa sọ̀rọ̀ màá wádìí mi sẹ́mi ọ̀gá yín tọ́jú lórí oko yín gbogbo ẹsìn lọ ká mọ́lẹ́ ni ibẹ̀ lọ́yẹ́ kẹ́ ti mọ̀ pé èmi ò ń ṣe blọ́gà tí èwádìí tí ọkàn bọ́ sọ online tí ọkàn máa sọ̀rọ̀ no èmi ò ń ṣerú blọ́gà yẹn o blọ́gà tí máa ń tọ̀fin tó tó gidi lọ́sẹ̀ rí ẹ̀yin tó jẹ́ pé kọ́mẹ́ǹtì tí ò dáa merit sọ ọ̀yọ́ wọlé mo kì ní ẹ̀ mo ń gbá wọn wọ̀ ok tí àwọn kìnìyàn. màá ṣe ìwádìí mi dáadáa ẹ jẹ́ kí àwọn èèyàn olórí mo kí yín good morning Mr. Isaac Abdulateef Máyọ̀wá Adéwálé àti ọ̀rẹ́ mi àkàmọ́ àbí ẹ má bínú ó kọ́ yín mo ṣáà kí gbogbo yín ẹ jẹ́ concentrate. iṣẹ́ mi mo rí pé ọ̀pọ̀lọpọ̀ yín kò tí ì yé yín ṣẹ́ẹ́rẹ́ mi àtàwọn dìtẹ́tífù ọlọ́pàá ìyàtọ̀ sí láàrin wa tó ọba mọ́ o torí káwò tó gbé tó wá àwa ó ṣe tọrọ investigation tá a bá wá sọ tó ọba wá lóò lórí méjì ẹ̀dà kó jáde kó apologize tàbí kó lóò fẹ́ gbé àwọn ìgbésẹ̀ àwa tó kó mọ́ evidence wá fún ẹ nítorí pé rẹ ni kírù mi ọ sọ̀rọ̀ Àmọ̀tẹ́kùn Oòduà gbogbo lẹ̀kílẹ̀ kó o sì ṣe kíni kó o sì tètè jáde kó o tender apology ẹ share program yìí dáadáa ẹ share rẹ dáadáa gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ lórí ètò tàbí kó o tètè ṣàlàyé kí n wá wò pé àlàyé yẹn o kún dẹ́dẹ́ nítorí ìdí èyí mo ti fi ọ́lẹ̀ tó bá wù mí tó bá wò pé o lórí méjì ìwọ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ gba Àmọ̀tẹ́kùn Oòduà irú bọ̀bọ̀ kan ní ìsìn tó kọ́mẹ́ǹtì aburú kan lánàá mo ti screenshot ẹ̀ àwọn aráalé rẹ̀ tí wọ́n rí kọ́mẹ́ǹtì àwọn náà wọ́n pè mí pé aríbọ̀dá wa tó kọ́mẹ́ǹtì arábùrò wa tó kọ́mẹ́ǹtì bí ìyá rẹ̀ ṣe jẹ́ bí bàbá rẹ̀ ṣe jẹ́ kó sórí péjì mi ló ti kọ́mẹ́ǹtì o bí bàbá rẹ̀ ṣe jẹ́ bí ṣe ń gbélé ayé rẹ̀ gbogbo sẹ̀mí rẹ̀ wọ́n ti dánlódù ẹ̀ fún mi èmi ò ní kú òmí tí mo wà tó ọ̀bá wá tí mọ̀ kó o lè bá a mọ̀ inú fi jẹ́ pẹ́ lómi ẹ máa ń yà lẹ́nu tó bá kọ́mẹ́ǹtì sórí péjì mi yọkàn rí pé fọ́tò ọmọ rẹ̀ gbogbo ẹ̀ kankan mọ́kàn tí kó bẹ́ẹ̀ ni kọ̀ wá ní sọ̀rọ̀ mọ́ ẹlòmí ò ṣe sọ́rí torí iṣẹ́ tèmi ni kìí ṣe sẹ́ pé kìí ṣe bí wọ́n ṣe mú Facebook tí mò ń ṣe nìyí àdánwò àwọ̀dà wọ̀ kí o lọ wádìí o tí mò ń ṣe ni náà tó o bá rí mi nù gbòòrò tó o bá rí mi tí mo jókòó tó o bá rí mi tí mò ń lọ sọ́tún tó o rí mi tí mò ń lọ tí mò ń bọ̀ mo ń investigate káàkiri bí iṣẹ́ mi ṣe rí nù o. Oríyọmí Hamzat bàbá àgbàlagbà àwọn náà máa lọ ṣèwádìí gbogbo àwọn very black dark man tẹ́rí tí wọ́n lọ tí wọ́n ń bọ̀ wọ́n ń ṣèwádìí nítorí lórí òótọ́ wọn dúró lé Sowore. I'm not comparing myself to them no I don't do that torí wọ́n jù mí lọ kí sọjú orí o ẹni tó tẹ́mi náà jù lọ bẹ láàrin wọn at least mi máa ṣe ju gbogbo yẹn lọ bí very dark man kọ́ àwọn mí náà ń bẹ
lọ́n bí iṣẹ́ yẹn ṣe gbà nísìnyí nù lọ́n tó bá wò pé torí pé òun rí mi ọkàn bìlíìfù pé you can just come out kọ̀ọ̀kan kọ̀ọ̀kan gbà mí àbí kọ̀ọ̀kan ṣe fídíò kan tàbí lórí ọ̀rọ̀ bóyá bàbá èjìdé gbọ́n tí mo wí dáadáa ìmáàmù Ògbómọ̀ṣọ́ àtàwọn míì kọ̀ọ̀kan jáde kọ̀ọ̀kan sọ̀rọ̀ kọ̀ wá wò pé irú èmi màá wà nùdù mi ò ní investigate ọ̀rọ̀ tó sọ èmi ò investigate o ń sì gbé òótọ́ ọ̀rọ̀ tí bẹ́ẹ̀ jáde ọba àmọ́ sunkún ó dùn mọ́ ẹni kò dùn mẹ́ ibù kọ́rọ́ wọn jáde látàáfin gbọ́n tí mo wí dáadáa kọjá pé látàáfin ló ti jáde máa investigate ẹ̀ tó bá yẹ pé bó ṣe rí nù á sọ pé bó ṣe rí nù tí ò bá rí bẹ́ẹ̀ á sọ pé bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí kó ṣe president orílẹ̀-èdè lọ sọ̀rọ̀ táwọn àbá rí pé kéè ṣe bẹ́ẹ̀ ló ṣe rí àní bẹ́ẹ̀ kọ́ kó ṣe kábíyèsí á sọ pé bẹ́ẹ̀ kọ́ tí ìwọ ọ̀bá wà lè ṣe sórí kò wú ọ́ sẹ́nu ọjọ́ mọ́sẹ̀ rẹ àwa ń ṣe ṣe àìṣe you got it ibi tí ṣe ti wá rọ̀ mọ́nù sọ wá rẹ kún tó bá wù ẹ́ máa sọ káàkiri ẹkún ní wù ọ́ sùn. now ọ̀rọ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ó ní mo fẹ́ yẹn nàná láàárọ̀ yìí tó sì le mo júbà gbogbo ẹ̀yin àáfàá ẹ̀yin wòlíì gbogbo ẹ̀yin tọ́lọ̀ ń kólé ayélé lọ́wọ́ láti máa tukọ̀ rẹ̀ mo júbà yín o mo júbà sọ̀rọ̀sọ̀rọ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá káàkiri ìlú Ògbómọ̀ṣọ́ ẹ jẹ́ kójú mi ṣe o mo sì bá ládéládé mo sì bá ọmọ kékeré mo sì bá aṣẹ́ẹ̀dí mo sì bá àgbàlagbà mo sì bá obìnrin mo sì bá ọkùnrin o ẹjọ́ ọmọ ojú mi ṣe àdáṣe ní ìhun mọ ìgbà ọgbọ́rọ̀ ọ̀hún mọ́ mo sì bá kábíyèsí o ẹjẹ́ sọ tòní ẹjẹ́ sọ tẹ̀mí ẹjẹ́ pẹ́pẹ́pẹ́ lórí ọ̀rọ̀ sísọ gbogbo ẹ̀dá alààyè tá bí nínú ọkùnrin àbí tá bí nínú obìnrin tó ló wọn máa lépa mi ebe Àmọ̀tẹ́kùn Oòduà gbogbo lẹ̀ kílẹ̀ nítorí pé mò ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá ti rùkú wọlé lẹ́mọ̀ rùkú jáde o àṣẹ fímílẹ̀ nítorí orí gbéra mi mò ń ṣe èmi ò sí bí ọ̀tẹ̀ Àmọ̀tẹ́kùn Oòduà ò sí bí ọ̀tẹ̀ bọ́ bá ṣe rí màá ṣe sọ tí ọ̀bá wá bọ́ ọ láàmú pírọ́blẹ́mù ti ẹnu ojúlówó ọmọ Yorùbá kábíyèsí mojúbà yín o èmi ní iye pé tí ọ̀gbọ́rọ̀ bọ́ síyàn láti mo bá bọ́ sí ọlọ́mọ tọ́ láàrin yẹ̀rìyẹ̀rì atani mímí ò ṣe fi sójú àpáta ni mímí ò ṣe forí sọ mo fẹ́ gbéra mi hàn yín gangan mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé ata tó ìyọ́dún gbogbo ẹ̀yin tẹ̀ ń lépa mi bọ́gẹ̀dẹ̀ bá gbé ọwọ́ báyìí ara rẹ̀ ní fínà o ẹ jókòó jẹ́ kẹ́ má bàa ṣera yín léṣe ẹ jókòó jẹ́ kẹ́ má bàa ṣàkú torí kò síkú lójú tèmi kò síkú lójú àwọn fáǹsì mi o ẹ yẹ sáré káàkiri ẹ sáré ó tó gẹ́ ó yẹ kó ti yé yín pé ọmọ ìyá àkàndá Ọlọ́run ni ọ̀sọ́wọ́ tẹ̀ ń gbé tí mi ò rí mi ò sọ̀rọ̀ ní. mo ti sọ fún yín láti bẹ̀rẹ̀ mo láwọn alálẹ̀ ìlú Ògbómọ̀ṣọ́ ò ní fi mí lẹ̀ Ọlọ́run Elédùmarè Ọlọ́run kan ṣoṣo tó dá ayé tó dá ọ̀run kò ní padà lẹ́yìn mi toró mà torí òdodo àtorí òótọ́ lèmi dúró lé ẹ lọ ṣe mẹ̀dọ̀ ẹ̀yin dàdàngọ́ ní ẹ lọ ṣe mẹ̀dọ̀ kẹ́ ẹ má bàa forí jóná ẹ ṣe mẹ̀dọ̀ ẹ̀dẹ̀yìn láyé Àmọ̀tẹ́kùn Oòduà ń sọ̀rọ̀ nǹkan kan ò ní sẹ̀mí mi nǹkan kò ní sáyà mi nǹkan kò ní sọmọ mi ẹ̀yin ni ẹ lọ jókòó jẹ́ kẹ́ ẹ má bàa forí jóná. now ibi tí màá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ láàárọ̀ yìí ó ní ọ̀rọ̀ àáfà tí mo gbé sẹ́yìn yìí mo jáde mo sọ̀rọ̀ mo ní àáfà yìí mi ò ní problem pẹ̀lú rẹ̀ òun ló ní problem pẹ̀lú mi tó bá ti ṣe program yóò gbé fídíò mi wá yóò mọ̀ sọkúsọ mi ò ráyè rẹ̀ mo ká máa ń wò tèmi ni number one tí mo bá fẹ́ bú bó ṣe wà yìí láì jẹ́ wípé ọ̀wọ́pọ̀ lo fídíò mi mò ń sọ o tí mo bá fẹ́ bú tí mo bá sọ̀rọ̀ sí ó lè hàǹgì ara rẹ̀ because ẹ ṣe blogger àáfà ló ń gbéra rẹ̀ ọ̀rọ̀ dálẹ́nu tiwa
ọ̀rọ̀ ṣe kí ni o ọ̀rọ̀ dá lẹ́nu wa ọ̀rọ̀ dá ní ẹnu tiwa dáadáa a sì mọ̀rọ̀ gbé kalẹ̀ àìsàn amukun mẹ́kọ̀ọ́ bíi tiẹ̀. now mo ṣèwádìí mi nígbà tó ń lo fídíò mi mo wá wò pé bó o lè léyìí ṣe ń lo fídíò mi kí ló dé kí lèmi àti ẹjọ́ dàpọ̀ ṣé mo mọ̀ rí ni mo mọ̀ ju tó o ṣe bí mo mọ̀ lọ mo mọ̀ bí ìyá rẹ ṣe délé ọkọ ìfẹ́ lọ́bẹ̀ kò sí tí màánù tàn rẹ kó o jókòó jẹ́ mo mọ̀ débi pé mo mọ̀ bí tí àárọ̀ owó mọ̀jẹ̀ máa sọ̀rọ̀ mọ́mí rẹ̀ máa sọ̀rọ̀ àárọ̀ wọn èmi ò parọ́ mọ́ yẹn o tó o bá ti mọ̀ pé òun ní nǹkan kan ò ní skeleton cupboard come out kó o challenge mi anybody mo sọ tó o bá ní màá gẹ̀ẹ́tì ẹ̀ màá sì sọ bọ́ ta èmi ní ìsìn èbú wo lọ fẹ́ bú èmi tí ó dùn mí èbú mélòó mọ̀ ń gbà lójúmọ́ I don't care ó ti mọ ìyàwó mi gan la bí ìyàwó mi gan bá ní pé wọ́n bú mi báyìí ààrẹ rẹ̀ ni mo wá ń wo ọ̀rọ̀ yìí mo wá bẹ̀rẹ̀ wádìí mi ibẹ̀ mo ti rìn mo ka bukẹ́ ọ̀kẹ́rẹ́ o làwọn discover pé máa yí àwọn mẹ́rin àfa mẹ́rin wọ́n lọ sọ́dọ̀ Alhaji Mutiu eléko water pure water nígbà tá Alhaji kó débi tí wọ́n kó dé lámàmá wọ́n lọ bá wọn sọ̀rọ̀ ẹ̀yin tí ẹni mọ́sálásí tí wọ́n sọ lórí fídíò ó lè má jọ̀dọ̀ yín o ẹ má bínú o torílẹ̀ tí yín tèmi rí kìí ṣe ọ̀rọ̀ kìí sọ̀rọ̀ half a plot ilẹ̀ tí yín tóbi àmọ́ nígbà tí wọ́n lọ sọ́dọ̀ Alhaji Mutiu tí wọ́n lọ sọ fún Alhaji Mutiu òun lèmi sọ bọ́ọ̀tà yẹn ní tí wọ́n ṣe kí ni o ẹ̀yin mọ́sálásí ẹ má bínú bóyá wọ́n lọ lóókọ yín wọ́n lọ fi lu jìbìtì ní àmà ìbéèrè mi àbí bá ṣe ń bọ̀rọ̀ lọ àwọn tó ní mọ́sálásí yìí èmi bẹ̀ yín o ẹ má bínú ó lè má jọ̀dọ̀ yín ẹ bá máa gbé tò yìí lọ o bí wọ́n ṣe júwe fún Alhaji Mutiu ó làwa sọ̀rọ̀ yẹn ẹ rí wípé ẹni tó kó 100 bag of cement tó kó lọ fún ó ti comment tí mo ti post yẹ wípé òun ni òun kó sìmẹ́ǹtì lọ èyí ó ti sẹ́tù báyẹn assurance ti wà pé wọ́n kó sìmẹ́ǹtì yẹn lọ. Number 2 lánàá ọ̀rẹ́ wa yìí fídíò tí ọ̀rẹ́ rẹ̀ lọ ṣe nínú mọ́sálásí yẹn òun náà wá pósìtì ẹ̀ sọ́dọ̀ rẹ̀ ṣé ẹ mọ̀ pé ìgbà tí èsè ṣe ẹ ti ní iṣẹ́ tèmi ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan lẹ́sẹ̀ tó jẹ́ pé yìí gẹ̀lẹ́tì fún mi lẹ́fídẹ́ǹsì pọkàn rí Alhaji Mutiu wọ́n lọ sórí péjì ọkùnrin yìí fúnra rẹ̀ wọ́n wá lọ kọ́mẹ́ǹtì bẹ́ẹ̀ pé àwọn ọmọ bí mo ṣe gbọ́rọ̀ o àmọ́ gbogbo tí mo sọ 100% bó ṣe rí nìyẹn pé tó wá sàwọn lè mọ̀ ó ní pé àwọn gbọ́ táwọn àfáà yẹn láwọn làwọn ń dáwọ́ àwọn kan ní ń bú àwọn nìkan àwọn ọ̀gbọ́ kẹ́nìkan kó ṣe sọ̀rọ̀ nú àwọn àfáà yẹn kí wọ́n sọ pé 100 bag of cement táwọn kó kalẹ̀ àti 440,000 táwọn kó kalẹ̀ fún àfáà yìí àwọn ọ̀gbọ́ kí wọ́n sọ̀rọ̀ lé lórí rárá alúrú mọ́sálásí òun làwọn wà kó 100 bag of cement kalẹ̀ kọ́ wá sí ordinary ìwé àbí ordinary call wọn wà ní kí àwọn láti dúpẹ́ pé ẹ ṣeun wo a rí 100 bag of cement tẹ kó wá àtowó tẹ kó wá ọ̀nà tí Alhaji
tí wọ́n wá fi kówó yẹn fáàfáà yìí gbogbo ayé ẹ gbọ́ o kèé jẹ́ pé rọrùn fàlàjì yìí o iṣẹ́ Ọlọ́run ni wọ́n fẹ́ dá sí o ẹ gbọ́ wìrìwìrì láàárọ̀ yìí tó rámọ̀tẹ́kùn Oòduà mo ti sẹ́ndì mẹ́sẹ́jì sálàjì o nígbà tí mo rí kọ́mẹ́ǹtì wọn nígbà tí mo rí kọ́mẹ́ǹtì wọn lọ́ọ̀nláìn mo ti mẹ́sẹ́jì wọn o Alhaji Mutiu ti sẹ́ndì voice note tí gbogbo yín gbọ́ o ẹ wá gbọ́ ọ̀nà tí Alhaji Mutiu tí wọ́n fi kó owó fún àáfàá yìí gbogbo ayé ẹ jókòó ẹ ṣí ẹ̀rẹ̀ dáadáa Alhaji Mutiu ti sọ̀rọ̀ ká tó wá bọ́ síbi ètò ẹlẹ́ẹ̀kejì torí ètò mẹ́ta ni àsìpọ̀ ẹ tẹ́tí dáadáa kẹ́ ẹ gbọ́ ẹ má wà bí ariwo kẹ́ ẹ lè bá gbọ́ ohùn kẹ́ ẹ gbọ́rọ̀ Alhaji Mutiu Alhaji Mutiu kan náà ni o tí wọ́n nílé epo Alhaji Mutiu tí wọ́n pè wọ́ta náà ni o lámàmà tí wọ́n ń bẹ ní ìlú Èbó àwọn náà ni wọ́n ní Àmọ̀tẹ́kùn Oòduà ṣé wọ́n nu àwọn náà ti ń wá nọ́mbà mi àwọn orí ni gbogbo ayé ẹtẹ́ tí bẹ̀rẹ̀ jẹ́ ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ tí Alhaji Mutiu tí wọ́n sọ nípa ọ̀rọ̀ yìí. Hello, báwo ni gan ẹ káàárọ̀ àpòjúmọ́ mi ì bẹ̀ fèsì ṣùgbọ́n yẹ kí n pa. ẹ jẹ́ kí n kọ́kọ́ play voice note ti tèmi tí mo sẹ́ndì sí wọn. Alhaji wa ẹ káàárọ̀ sà á kú sinmi òní a sì kú orílẹ̀-èdè àgbáyé ṣe wà dáadáa sà báwo níbi tẹ́ ẹ wà sálàáfíà lẹ wà ẹ dákun Àmọ̀tẹ́kùn Oòduà ló sọ̀rọ̀ mo mọ̀ ní ìbéèrè kan tí mo fẹ́ bí eléèrè mọ́ ní ẹ dákun ẹ má bínú nípa ọ̀rọ̀ kan tí mo gbé láìpẹ́ yìí nípa àfáà kan tí a gbọ́ pé allegedly wọ́n ní ẹ fún wọn ní 100 bag of cement ẹ sì tó fún wọn ní àwọn kan ní 440,000 naira lẹ fún wọn àwọn kan ní 450 lẹ fún wọn asáàrí pé close to 500,000 ilẹ̀ fún wọn. àwọn èèyàn wá sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn wá dá wuyewuye àmọ́ bóyá àwọn kan ní bó tó wá ń gbọ́ pé mọ́sálásí yẹn bọ́yẹ̀ tí àwọn kan lọ sí fídíò rẹ̀ yíwá pé bẹ́ẹ̀ kọ́ ibẹ̀ ni pé bóyá bí tẹ́ ẹ kó tí sìmẹ́ǹtì yẹn gan-an tẹ́ ẹ tí wọ́n láwọn fẹ́ kọ́ mọ́sálásí rẹ̀ sí pé bí orí àfò ìplọ̀ tí wọ́n pè bọ́n gbà tí wọ́n fi fídíò hàn táwa yìí wọ́n ní ibi tá a rí ọ̀fẹ́ tó 3 plot jẹ́. Ìbéèrè mi wá ni pé ṣé àwọn mọ́sálásí lẹ dọ́nẹ̀tì símẹ́ǹtì àtowó fún ni àbúgbò ló ṣe ṣẹlẹ̀ àbí àáfàá yẹn ẹgbẹ́sẹ̀ kan fún wa bóyá yẹn náà máa ń sọ àfẹ́ bá wa gbàdúrà o bóyá àdúrà tẹ wá gbà tí wọ́n bá yín gbà bóyá ni ẹ fi fún wọn lówó àti sìmẹ́ǹtì ẹ dákun wa fẹ́ mọ nǹkan tó ṣẹlẹ̀ gbogbo mùsùlùmí ayé àtàwọn ọmọ Yorùbá àtàwọn tó bá gbọ́ Yorùbá wọ́n fẹ́ gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ tó láwọn èèyàn bílíìfù pé bóyá mọ̀ kàn máa ń sọ̀rọ̀ ni wọ́n mọ̀ pé mo máa ń ṣèwádìí ẹ dákun Alhaji ẹ ràn mí lọ ẹ bá mi clear ọ̀rọ̀ yìí kí gbogbo ayé ọmọ nǹkan tó ṣẹlẹ̀ gan-an ẹ ṣe wò ní bàjẹ́ fún yín Alhaji Mutiu ẹ ṣe. Hello, báwo ni gan ẹ káàárọ̀ àpòjúmọ́ mi ì bẹ̀ fèsì ṣùgbọ́n yẹ kí n padà fèsì torí ká pé wọn ò bá lọ ṣe fídíò tí wọ́n ṣe mi ní fèsì torí mo tẹ̀sí ń wá nọ́mbà Àmọ̀tẹ́kùn gan kí tẹ́lẹ̀ pé wáyé kan lọ gbèrú ọ̀rọ̀ báyẹn kankan ṣùgbọ́n orúkọ báyẹn náà dá kí ẹ̀sìn fi lè gbòòrò náà ni. Ní àdúgbò yẹn lèmi náà kọ́lé sí àáfàá sílé àyọ̀dọ̀ wọn ṣe landlord meeting bẹ́ẹ̀ láti pàdé àmọ́rárí àrírárí ilé ayé ṣùgbọ́n ìjọ kan àwọn àtàwọn mẹ́ta àwọn wọn ní òsì mọ́ṣáláṣí Jímọ̀ ẹgbẹ́ mọ́ṣáláṣí Jímọ̀ táwọn fi ń kírun pé kò sí agbára àti ṣe nǹkan kan kéré kan ẹlẹ́bí mẹ́rin tí wọ́n bá mi dán ní sáfà nìkan oṣù lọ́wọ́ dá bá mi mo sì lókè mo sì pé bíríkìlẹ̀yà mi ẹnìkan bẹ lókè Owódé tí ń ta símẹ́ǹtì Sunday làwọn pè níbi iwájú gáràjì Owódé mo ní kọ́ lọ́wọ́ náà kó símẹ́ǹtì 100 báàgì níbẹ̀ ìmìdélé làwọn àbáyé náà lọ lójú ẹsẹ̀ kódà gbogbo jẹ́ sí jọ́ nǹkan kú wọn fílẹ̀ ni àwọn àbáyé kan náà lọ bí Owódé lọ́dọ̀ Sunday yẹn tí wọ́n lọ kó símẹ́ǹtì 100 báàgì. Èmi ò ṣe oògùn lọ́dọ̀ àfáàrí o kọ́mọ́jà àfẹ́lẹ́yìn gan
kò sáfà kankan tí mo ṣògùn lọ́dọ̀ rẹ̀ lókun wọn sọ ní àtàgbègbè bí ẹnìkan tí ṣògùn tó bá sì ṣògùn fún mi rí àbò ṣe páúdà kan fún mi àbọ̀ ṣe kan kọ́bọ̀ tàbí òun lòun ti àfà àti mo ní lókun wọn sọ ní àwọn bá mi sì kúra wọ́n fẹ́ẹ́ fi 20 tí máa ń sì fún wọn tó bá ti ṣe kúra ní ìfọ̀n lówó ọdún kó fẹ́ máa lọ kó fóògùn lọ mi fi ń jẹ́ wọ́n délé mi wọn mo lè lọ kó jẹ́ ra ẹran táwọn òfin hàn tú kan sí kẹ́mọ́ ẹ̀jẹ̀ máa kó rẹ̀ mọ́wulẹ̀ wálé mi wọn èmi láì kí n máa ṣe kúra lòun náà máa bá mi ṣe kò sábà kan tí mo fún páúdà wọ́n tọrọ símẹ́ǹtì ni gbọ̀ngbà tí símẹ́ǹtì yẹn dé bẹ̀tẹ̀ ni wọ́n ń ta lóòótọ́ mo sì béèrè akérèdé ń ta nǹkan ìwọ́n láwọn fẹ́ fi ra àwọn irin kan dà ẹ̀ tí tó béèrè owó pé kankan mo fi dá àjọ kan bẹ́ẹ̀ káwọn dá ládùúgbò landlord meeting ní àjọ yẹn 3000 ní ọwọ́ kan mo á dá bíi ní 20 mo wá ní ká yí ẹni tí wọ́n kájọ yẹn tí wọ́n gbàjọ yẹn every Sunday tó bá ti kàn mí kó máa kó fàáfà owó yẹn jẹ́ 440,000 lóòótọ́ ẹni tó sọ fún mi yóò parọ́ kì í ṣe pé mi ẹ̀ka mo fọwọ́ kó fàáfà àwọn owó báyìí ṣe jẹ́ máa parọ́ ẹni yẹn gbogbo ẹgbẹ́ ló mọ̀ pé mo fàáfà lówó mi ìjẹ́ lówó mo ti gbẹ̀ǹsẹ̀ kankan o ọ̀gbìn páúdà yìí bẹ́ẹ̀ ni oṣù fún mi ní kankan ṣùgbọ́n mọ́sáàsì tí ń bẹ ní ẹ̀yìn ibi aráàlú láàrin ìyẹn náà dákọ̀ fún mi nígbà tí wọ́n ń ṣe kòwó jọ bẹ́ẹ̀ ni pé wọ́n mú mi lọ rẹ̀ pé kòwó jọ tá à ń ṣe o ní ìfọ̀jú tú mọ́sáàsì mo gbọ́dọ̀ àwọn láti yẹn tó bá wọn làwọn ń dáwó fúnra wọn táwọn fi kọ́ pé èmi ò fáwọn símẹ́ǹtì alhamdulilayi wọ́n try káfíń sọ ibi tó kó símẹ́ǹtì lọ àtàwọn tẹ́tù jọ wọ́n ṣùgbọ́n náà àwọn tẹ́ ń sọ̀rọ̀ pé ìfáwọn símẹ́ǹtì yẹn mo rẹ́ni tí mẹ́mẹ́nu rẹ̀ ṣùgbọ́n báwọn ní ìfáwọn símẹ́ǹtì tẹ́sí ni mọ́sáàsì àpùlọ̀tì wọ́n mọ́ bínú mo lè lọ kó jẹ́ ra ẹran mo fẹ́ kẹ́ tọrọ yẹn gbọ́ ni o. èmi láì kí n máa ṣe kúra lòun náà máa bá mi ṣe kò sábà kan tí mo fún páúdà wọ́n tọrọ símẹ́ǹtì ni gbọ̀ngbà tí símẹ́ǹtì yẹn dé bẹ̀tẹ̀ ni wọ́n ń ta lóòótọ́ mo sì béèrè akérèdé ń ta nǹkan ìwọ́n láwọn fẹ́ fi ra àwọn irin kan dà ẹ̀ tí tó béèrè owó pé kankan mo fi dá àjọ kan bẹ́ẹ̀ káwọn dá ládùúgbò landlord meeting ní àjọ yẹn 3000 ní ọwọ́ kan mo á dá bíi ní 20 kankan mo sì máa dá ní mo wá ní ká yí ẹni tí wọ́n kájọ yẹn tí wọ́n gbàjọ yẹn every Sunday tó bá ti kàn mí kó máa kó fàáfà owó yẹn jẹ́ 440,000 lóòótọ́ ẹni tó sọ fún mi yóò parọ́ kì í ṣe pé mi ẹ̀ka mo fọwọ́ kó fàáfà àwọn owó báyìí ṣe jẹ́ máa parọ́ ẹni yẹn gbogbo ẹgbẹ́ ló mọ̀ pé mo fàáfà lówó mi ìjẹ́ lówó mo ti gbẹ̀ǹsẹ̀ kankan o ọ̀gbìn páúdà yìí bẹ́ẹ̀ ni oṣù fún mi ní kankan ṣùgbọ́n mọ́sáàsì tí ń bẹ ní ẹ̀yìn ibi aráàlú láàrin ìyẹn náà dákọ̀ fún mi nígbà tí wọ́n ń ṣe kòwó jọ bẹ́ẹ̀ ni pé wọ́n mú mi lọ rẹ̀ pé kòwó jọ tá à ń ṣe o ní ìfọ̀jú tú mọ́sáàsì mo gbọ́dọ̀ àwọn láti yẹn tó bá wọn làwọn ń dáwó fúnra wọn táwọn fi kọ́ pé èmi ò fáwọn símẹ́ǹtì alhamdulilayi wọ́n try káfíń sọ ibi tó kó símẹ́ǹtì lọ àtàwọn tẹ́tù jọ wọ́n ṣùgbọ́n náà àwọn tẹ́ ń sọ̀rọ̀ pé ìfáwọn símẹ́ǹtì yẹn mo rẹ́ni tí mẹ́mẹ́nu rẹ̀ ṣùgbọ́n báwọn ní ìfáwọn símẹ́ǹtì tẹ́sí ni mọ́sáàsì àpùlọ̀tì wọ́n mọ́ bínú èmi tí mo ṣe voice call sí ránṣẹ́ orúkọ mi ní Alhaji Mutiu tí owó èèyàn máa ń pè ní pure water Alhaji Mutiu elépo. tẹ́ ẹ gbọ́ abẹ́ ẹ̀ gbọ́ ẹ̀yin èèyàn ṣé gbogbo yín gbọ́ ẹ jẹ́ ń gbọ́ mẹ́sẹ̀jì ṣé kí n tó play àbó ti dá a báwọn ẹ̀kọ́ kí n tó continue ṣé èyí ti wà sẹ́tù tọ́wọ́ ẹgbọ́ bá ti tẹ́yìn lọ́rùn àbí ká tó play kẹ́ gbọ́ wọ́n dúró dè yín o mọ̀ owó yín o. ó ti wà ókè sẹ́rí èmi Àmọ̀tẹ́kùn Oòduà gbogbo rẹ̀ kílẹ̀ ẹ mọ̀ lé mi ní ẹ̀ nípa mi àṣírí yóò sì mọ tú ókè replay àwọn kan bẹ tí ò tí ì gbọ́ nìyẹn ẹ dákun ẹ má bínú ẹ̀yin tẹ́ ẹ ti gbọ́ àwọn tí ò tí ì gbọ́ ẹ jẹ́ ká tó play fún wọn ọmọ jẹ́ ẹ̀rí máa jẹ́ mi ìṣó
Hello, báwo ni nǹkan ẹ káàárọ̀ àpòjúmọ́. Mi ì fẹ́ fèsì ṣùgbọ́n ó yẹ kí n padà fèsì torí ká pé wọn ò bá lọ ṣe fídíò tí wọ́n ṣe mi ò ní fèsì torí mo tẹ̀ tí ń wá nọ́mbà Àmọ̀tẹ́kùn kan kí tẹ́lẹ̀ pé wáyé tẹ́lẹ̀ lọ gbérú ọ̀rọ̀ báyẹn nǹkan kẹ̀kẹ́ ṣùgbọ́n nǹkan báyẹn náà dá kí ẹ̀sìn òfin lè gbòòrò náà ni. Ní àdúgbò yẹn lèmi náà kọ́lé sí àfàṣìrè àjọ̀dọ̀ wọn ṣe landlord meeting bẹ́ẹ̀ láti pàdé àmọ́rárí àrírárí ilé ayé. Ṣùgbọ́n ìjọ kan àwọn àtàwọn mẹ́ta náà wọ́n ní òsì mọ́ṣáláṣí jímọ̀ ẹgbẹ́ mọ́ṣáláṣí jímọ̀ táwọn fi ń kírun pé kò sí agbára àti ṣe nǹkan kan kílẹ̀ kan ẹlẹ́bí mẹ́rin tí wọ́n bá mi dán ní sáfà nìkan oṣù lọ́wọ́ dá bá mi. Mo sì lókè mo sì pé bricklayer mi ẹnìkan bẹ lókè Owódé tí ń ta símẹ́ǹtì Sunday làwọn ń pè níbi iwájú gáràjì Owódé mo ní kọ́lá wọn kó símẹ́ǹtì 100 bag níbẹ̀ ìmídélé làwọn àbáyé náà lọ lójú ẹsẹ̀ kọ́lá gbogbo jẹ́sí ń jọ ń kakú wọn fílẹ̀ ni àwọn àbáyé kan náà lọ òkè Owódé lọ́dọ̀ Sunday yẹn tí wọ́n lọ kó símẹ́ǹtì 100 bag. Èmi ò ṣe oògùn lọ́dọ̀ àfáàrí o kọ́mọ́jà àfẹ́lẹ́yìn gan kò sáfà kankan tí mo ṣògùn lọ́dọ̀ rẹ̀ lókun wọn sọ ní àtàgbègbè bẹ́ẹ̀ bí ẹnìkan tí ṣògùn tó bá sì ṣògùn fún mi rí àgbò ṣe páúdà kan fún mi àbọ̀ ṣe kan kọ́bọ̀ tàbí òun lòun ti àfà àti mo ní lókun wọn sọ ní àwọn bá mi sí kura wọ́n bẹ̀ tó 20 tí máa sì fún wọn tó máa ṣe kura ní ìfọ̀n lówó ọ̀bí kó mi ọmọ lọ kó fóògùn lọ mi ìwé tí ń jẹ́ wọ́n délé mi wọn mo ní lọ pé jẹ́ ra ẹran táwọn òfin hàn tún kan sí kẹ́wọ́n jẹ́ máa kó ẹ má wulẹ̀ wà lé mi èmi láì kí n máa ṣe kùrá lòun náà máa bá mi ṣe kò sábà kan tí mo fún powder wọ́n tọrọ símẹ́ǹtì ni gbọ̀ngbà tí símẹ́ǹtì yẹn débẹ̀ tán ni wọ́n ń tà lóòótọ́ mo sì béèrè akérèdé ń ta nǹkan ìwọ́n láwọn fẹ́ fi ra àwọn irin kan dà ẹ̀ẹ́dẹ́ tó béèrè owó pé kankan mo fi dá àjọ kan mẹ́ta àwọn dá ládùúgbò landlord meeting ní àjọ yẹn 3000 ní ọwọ́ kan mo á dá bí 20 kankan mo sì máa dá ní mo wá ní ká yí ẹni tí máa kájọ yẹn tí máa gbàjọ yẹn every Sunday tó bá ti kàn mí kó máa kó fàáfàá owó yẹn jẹ 440,000 lóòótọ́ ẹni tó sọ fún yín yóò parọ́ kì í pé mi ẹ mo fọwọ́ kó fàáfàá àwọn owó báyìí ṣe jẹ́ máa parọ́ ẹni yẹn gbogbo ẹgbẹ́ ló mọ̀ pé mo fàáfàá lówó èyí jẹ́ lówó mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ kankan o ọ̀gbun mi powder rí bẹ́ẹ̀ ni oṣù fún mi ní kankan ṣùgbọ́n mọ́sáàsì tí ń bẹ ní ẹ̀yìn ibi aráàlú láàrin ìyẹn náà dákọ̀ fún mi nígbà tí wọ́n ń ṣe kòwó jọ bẹ́ẹ̀ ni pé wọ́n mú mi lọ bẹ̀ pé kòwó jọ tá à ń ṣe o ní ìfimọ̀ ojú mọ́sáàsì mo gbọ́dọ̀ àwọn láti yẹn tó bá wọn làwọn ń dáwó fúnra wọn táwọn fi kọ́ pé èmi ò fáwọn símẹ́ǹtì alhamdulilayi wọ́n try káfíń sọ ní tó kó símẹ́ǹtì lọ àtàwọn tẹ́tù jọ wọ́n ṣùgbọ́n náà àwọn tẹ́ ń sọ̀rọ̀ pé ìfáwọn símẹ́ǹtì yẹn mo rẹ́ni tí mẹ́nu rẹ̀ ṣùgbọ́n báwọn ní ìfáwọn símẹ́ǹtì tẹ́sí ni mọ́sáàsì àpùlọ̀tì ọmọ bínú. ẹ gbọ́ ẹni tó wá ń sọ̀rọ̀ ẹ wá gbọ́ o. èmi tí mo ṣe voice call sí ránṣẹ́ orúkọ mi ní Alhaji Mutiu tí owó yẹn máa ń pè ní pure water aláyé. kí ló tún kù ẹ dákun kí lẹ tó fẹ́ dèfẹ́ǹdì o àáfà kí lẹ fẹ́ dèfẹ́ǹdì lẹ́yìn kẹ́ jáde ta ibi ẹni tó ní ìta ń sọ̀rọ̀ lé lórí ọ̀rọ̀ ni wọ́n ti sọ yìí kí ló bí ọ̀rọ̀ yìí gbogbo ayé kí ló mú mi tí mo fi investigate máa yìí màá sọ fún yín o ṣe rí máa yìí láàárọ̀ bí bá ti ń pè máàmù ló lè inú ọmọ bàbá máàmù ló kọjẹ́ kò sóko tí èpè máàmù tán ni mo wá wò pé irú àáfàá wo lọ́wọ́ mọ́ tó báyìí tó jẹ́ pé gbogbo ojú ayé rẹ̀ ìmáàmù ní fi criticize
tó jẹ́ pé gbogbo ọjọ́ ayé rẹ̀ ìmáàmù ni wọ́n fi ń bà ló kọjẹ́. Ìmáàmù wo ni mò ń sọ? The great chief imam of Ògbómọ̀ṣọ́ land, Dr. Toliat Yunus Olùsínà Ayílára the second. Ẹ bá ṣe ṣéwù o, ṣéwù, ẹ bá kọ ṣéwù ṣéwù. Ìmáàmù yìí onímọ̀ yìí ló máa ń bà ló kọjẹ́ àtẹ̀mí. Àbọ̀dé iṣẹ́ tó ṣe, àwọn ọ̀rọ̀ tó sọ, ibi tó láǹdì ẹ sí ni o. Àwọn èèyàn ti pè mí nílùú Ògbómọ̀ṣọ́ tí wọ́n ní kí n fi Ọlọ́run lẹ̀, tí mo sì wò pé ẹja filẹ̀, mo wá rí pé ò dúró. Mo rí pé ò dúró. Mo ti sọ fún yín pé ẹni tó bá lóun fẹ́ wò sẹ́jú akàn máàmù yóò pẹ́ létí omi o. Yóò pẹ́ létí omi. Báyìí ẹ̀yin míì náà ẹ máa retí èsì tiyín náà. Gbogbo yín pátápátá, gbogbo yín ni wọ́n ti ń pè mí, wọ́n ti mú páàsì yín lẹ̀, èmi náà ti ń ṣèwádìí. Tó o bá ti lọ́rọ̀ máàmù ò ní jáwọ́ ń bẹ̀, ọkàn nínú yọ ọkàn gbáko. Èsè wọn alákọ̀ọ́kọ́ tí kọ̀ọ̀kan lé wọlé. Ṣé bẹ́ẹ̀ ni tó lè jáde sọ̀rọ̀? Ìlọ́sọ tí ẹun, ṣé ẹ̀ máa wọn míì táwọn ò tí ní lè sọ̀rọ̀ bóyá nítorí gbójú ń tì wọ́n. Bóyá nítorí gbójú ń tì wọ́n. Táwọn ò ní tí lè sọ̀rọ̀ báyìí. Torí mo mọ̀ pé lómìnira ó tún jáde. Àwọn míì ń bẹ tí mo ti gbọ́, àmọ́ torí pé mi ì gbé ọ̀rọ̀ tí n bá ní ẹ̀rí lé lórí. Nítorí pé wọn ò tí ì wá bá mi sọ̀rọ̀ fúnra ara wọn. Torí rẹ̀ lẹ́ẹ̀fí tí rí mi kí n tún gbé mi àwọn èèṣẹ́ ni tí kàn máa ń jáde tí ọkàn wà máa gbé ọ̀rọ̀. Bóyá nítorí kínú àwọn èèyàn lè bá a dùn. Iṣẹ́ ni mò ń ṣe tó ọ̀bá mọ̀. Tó bá wá lọ́rọ̀ tèmi, ìlọ́fẹ́ dúró tì ọ̀pẹ̀ ń bẹ́ o. Náà ò ní ìsìn àti kó lórí èèyàn. A fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí. Ẹ jẹ́ n play rẹ̀.
Kí ló ṣẹlẹ̀ lẹ́yìn ìlú tí bàbá yìí lù? Kí ni sí àwọn onílù? Ibẹ̀ ni ká ti kọ́kọ́ bẹ̀rẹ̀. Ọ̀run re bàbá mi Àǹtọ́lá nílé àbúbù tó lọ lu Gánà tó lu àgànyànmọ́ nǹkan olóhùn ọ̀nà Àǹtọ́lá babaláyé wọlá àgànyànmọ́ nǹkan. Ṣé ni bàbá ó gòdè lẹ̀ báyìí ni bàbá wa pàkájà ó ń lu sọ̀wọ́n àná ìní Àǹtọ́lá. Àwọn olù ìlú yìí ni wọ́n ń lù, òun ni wọ́n fi ń bọ́ fámìlì wọn, òun ni wọ́n fi ń tọ́mọ nílé ìwé, òun ni wọ́n fi ń bọ́ aya, òun ni wọ́n fi ń bọ́ ẹbí. Wọn ò sì níbì kankan tí wọ́n ti ń gba sálárì ju pé kí wọ́n pàdé ẹni ọlá, ẹni iyì, ẹni ẹ̀yẹ, kí wọ́n fi ìlú wọn pọ́nlé, kẹ́ni yẹ kí ni òrò sì dùn gẹ́gẹ́ bí àṣà ilẹ̀ Yorùbá, kí wọ́n sì bùn wọn ní nǹkan. Ìlú lílù pé wọ́n fi ń báyàn sọ̀rọ̀ èrò bí ọwọ́ àánú òòṣà. Bàbá ìmáàmù ló Ògbómọ̀ṣọ́ ò ní bàbá ìmáàmù lè jáde kí wọ́n sọ wípé èmi tẹ́ ẹ̀ rí yìí o alùsùn náà ni mí o ṣe eré mi tẹ́ ẹ̀ rí yìí o ẹ̀yin Súfì ni mí o èmi tí ń ṣe kíní o ẹ̀yin kíní ka àdíà níyí o àbí bẹ́ẹ̀ yín mùsùlùmí ṣe máa ń pín o torí máàmù lórí gbogbo ìlú pátá òní máàmù jẹ ọ̀rọ̀ ọjọ́ mi nù nítorí pé ìjọ tí máàmù bá fi lè yọ pọ̀ sí pé igbó báyìí ni mo wà ìjọ yẹn ni máàmù ò dìsáàfù máàmù lù mọ́. Àtàwọn ẹlẹ́bọ o àtàwọn tí èsì ẹlẹ́bọ tí wọ́n bẹnu mùsùlùmí o àtàwọn bẹ́rìbẹ́rì o àtàwọn tí èsì gèrìgèrì o àtàwọn kíníkan o ìmáàmù ni máàmù gbogbo wọn ìmáàmù sì máa fi ọ̀rọ̀ Ọlọ́run yóò máa fi bọ́ gbogbo wọn lọ́nà tí ìmáàmù mọ̀ pé ọ̀tọ̀nà ìtọ́ba wù ọ́ tù sí. Kí ló dé tí mo fi sọ bẹ́ẹ̀? Nígbà tí àwọn ẹni yìí rí máàmù sẹ́ẹ̀mọ̀ pé mo sọ́nu fídíò mi tó lọ pé ìmáàmù ọmọ ọba ní
tó fi dòní lérè ní tí ó challenge mi mo lọ lúkò yìí ni mo lọ wádìí lọ́wọ́ àwọn ọmọ ọba nílùú Ìkòyí lé ọmọ Ìkòyí bàbá yéé fẹ́ yìí gbọ̀fà wájú báyìí wọ́n fi gbọ̀fà jagunjagun wọ́n lámọ̀tẹ́kùn Oòduà gbogbo rẹ̀ kílẹ̀ ọmọ Oníkòyí ìdógún tó lọ ọmọ Àjàwẹ̀yìn ló ti mú kó wù mí ogun jojúmọ́ ló ti mú lé yín sún mi lọ yọ̀dà fún ọmọ mi ọmọ apọ́kọ̀ ọ̀fà kan ọmọ apọ́ méjì ọ̀fà méjì ẹni Oníkòyí bàtà lọ́fà tí ọ̀bà kú orí olúwa rẹ̀ ọ̀wọ̀wé lọ bí iṣu ni àìsàn máa ṣe ọmọ ọba Ìkòyí ni máa mú níjọ́ tí ọba Ìkòyí kú tọ́ba Ìkòyí wàjà wọ́n ti ní má máa sọ pé wọ́n ní ká máa sọ pé ọba kú mọ́ nínú àṣà Yorùbá àìdíà wà nù bá a sì ṣe máa sọnù gbogbo alámọ̀túmọ̀ rẹ̀ nígbà tí máàmù lọ ṣe wá síbẹ̀ ìmáàmù sọ wọ́n ní gẹ́gẹ́ bí ọmọ ọba Ìkòyí àwọn àkángun àwọn oyè máàmù táwọn ń jẹ nílùú Ògbómọ̀ṣọ́ àwọn ti gba ti tàwọn kí wọ́n jẹ́ káwọn àkángun tí wọn ò jẹ máàmù káwọn náà máa dú lọ́balọ́ba àmọ́ àkángun àwọn táwọn jẹ ìmáàmù kẹ́nìkan kánú kangun àwọn kọ́ máa yọjú sí ọ̀rọ̀ lọ́balọ́ba ní Ìkòyí ọ̀sẹ́ni kankan tó sọ pé ẹni tó bá sọ pé rọ́ọ̀nì tí mo sọ nǹkan jáde ta pé bàbá àmọ́ mọ̀ sọ bẹ́ẹ̀ níjọ́ tó bá Ìkòyí kú níjọ́ tó bá Ìkòyí wájà yóò máa yà ní lẹ́nu pé sálùjànú lọmọ yìí ní sẹ́ bẹ́ẹ̀ yìí sí bẹ́ẹ̀ mọ́ mà ní mò ń ṣèwádìí débẹ̀ ni. ìlú Ìkòyí tá à ń sọ yìí ṣé àwọn àpẹkọ yìí póríṣiríṣi ẹyẹ tètè yàrá náà rẹ̀ torí ẹ̀yin tó jẹ́ pé ẹ̀yin náà mọ̀ pé àyẹ́pẹ́ ìmáàmù ìsọmọ Ògbómọ̀ṣọ́ lóòótọ́ Ìkòyí tá à ń wí yẹn láàrin 5 local government Ògbómọ̀ṣọ́ zone ní Ìkòyí tá à ń wí ìwà Ìkòyí ilé. ẹni pé mo ti sọ nínú prógámù mi pé nígbà tí ìmáàmù fi ń bẹ ní Abẹ́òkúta táwọn Ìkòyí tí wọ́n ń bẹ lẹ́kọ̀ọ́ tí wọ́n bá ní prógámù bàbá ìmáàmù ni wọ́n máa ń lọ rẹpírẹsẹ̀ntì ilé àwọn ni wọ́n máa lọ ṣe wáàsí mo ti mú gbogbo ọ̀rọ̀ yìí wá sẹ́yìn ọ̀rọ̀ ọjọ́ mi tó lè yún náà bàbá yìí wá lùlù wọ́n kí ìmáàmù dúró torí inú àwọn ọ̀rọ̀ tí bàbá yìí sọ ẹni tó bá létí yóò gbọ́ ìmáàmù òkèrè ṣé wọ́n ń fojú kékeré wò ìmáàmù ni ìmáàmù òkèrè lóòótọ́ ìmáàmù òkèrè wo fọjọ́ orílẹ̀ ìmáàmù àgbàlú Ògbómọ̀ṣọ́ kò kéré ìmáàmù òkèrè o èyí náà bá wọn táwa làwọn tó lùlù gan kí ló ṣẹlẹ̀ allegedly a gbọ́ pé aṣegini o a gbọ́ pé wọ́n ní àwọn lù yìí pé wọ́n lọ máa lùlù láàfin ààfin wa àwọn lù yìí ni wọ́n lọ máa lùlù láàfin wa pé ńgbà táwọn olù yìí dá tí wọ́n ti pè wọ́n wọn ò tiẹ̀ tí ì débẹ̀ tí wọ́n ti pè wọ́n pé kí wọ́n máa wà mọ́ o allegedly mo wá wò pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń jókòó tì yín sáà kábíyèsí àwọn dáìlì ọ̀pọ̀ fa
ọ̀pọ̀lọpọ̀ làwọn tí wọ́n jókòó tì yìn tí wọ́n bá wọn mú ṣe ọ̀pọ̀lọpọ̀ làwọn tí wọ́n jókòó tì yìn tí wọ́n lọ́rọ̀ àbẹ́jìdè ọ̀pọ̀lọpọ̀ làwọn tó jókòó tì yìn ìtì ìṣẹ̀lẹ̀ ni ara ni wọ́n fẹ́ràn bàbá ìmáàmù wọ́n fẹ́ràn àwọn bàbá èjìdé gan fa ọ̀pọ̀lọpọ̀ làwọn èèyàn dẹ̀ ń wò wọn ò lè sọ̀rọ̀ ní torí àtijọ́ àti mú wọn tí ẹ bá sí wọn lẹ̀ lónìí tẹ́ ní ọ̀rọ̀ ti parí wọ́n mọ̀ jubiléètì nígbà tí Chelsea máa ń wọ Champions League mọ́ ni ara mọ̀ ní wọn ọ̀dà òun kálukú lọ́wọ́ àmọ́ tí máa ń ṣòfò òun kálukú lọ́wọ́ mọ̀ pé gbogbo èkó bí eku mọ̀ òun kálukú lọ́wọ́ mọ̀ pé yọ ọmọ kébí ẹyẹ mọ̀ adìẹ kan sọ̀rọ̀ bí adìẹ mọ̀ o adìẹ ò ṣe kúkúrú nkú bá dé ní ṣe kúkú ní ọ̀dọ̀ wọn ni wọ́n sọ lọ́dọ̀ wọn àwọn èèyàn yẹn gọ̀rọ̀ wọn lọ́rùn ó kálukú gbàkámú ni o ẹ bá gbọ́ ó ń kálukú kan dúró báyìí pé wọ́n kú ti ní ká mọ́ lọ kíní àwa náà ò ní lọ yóò wọ́n à ní dúró pẹ̀lú wọn àmọ́ ẹja mọ̀ wò wọ́n lọ́ọ̀kan irun nísìn alájí ìmúrí ìní wọn tó fẹ́ sí mọ́sálásí o àtúní lọ́bẹ̀ tó sì jẹ́ pé là ń jẹ tá a bá lọ ní ìsìn fídíò wa Àmọ̀tẹ́kùn Oòduà wà bẹ́ẹ̀ wọ́n sì rí wa ní lọ àjèké bí ọmọ pàwọ́ lọ náà nípa ẹ̀yin mọ̀lẹ́bí wa ẹ mọ́ mú mọ́ra o nínú ìfẹ́ tó tán lẹ́ o ìdí ìṣẹ̀lẹ̀ nù. ìtì ìṣẹ̀lẹ̀ nù o ó ti àti bá débi kí lóògùn má sọ ní ìsìn ṣe rí ibẹ̀ mi ò ní lè wá bẹ̀ nítorí tí wọ́n bá rí mi ẹ wo èmi tèmi o èmi ọ̀bẹ nìkan kan jà o ìwọ tó mú lógun lọ́mọ ogun tó ń jà ẹ gbádùn mi tó ìwọ tó mú tó ń jagun lọ́mọ ogun tó ń jà o Àmọ̀tẹ́kùn Oòduà ẹ mọ̀jà dúró pẹ̀lú rẹ o àwa ti dúró pẹ̀lú rẹ wọ́n ya fọ́tò wa ìbò lẹ́ ń bálé ayé lọ ìbò lẹ́ ń bálé ayé lọ ẹ mọ̀jì wọn àwọn èèyàn wá ń sọ̀rọ̀ àwọn ẹ dákun ẹ mọ̀jì àjọ jókòó ìlú Ògbómọ̀ṣọ́ ò rí bá ńlá nà ìlú Ògbómọ̀ṣọ́ kò tí wà divided tó báyìí rí I'm not sorry to say ìlú Ògbómọ̀ṣọ́ kò tí ì rí báwọn rí ẹ wà máa wúra yín lọ́ọ̀kan ẹ má jẹ́ sọ̀rọ̀ tí mo bá sọ̀rọ̀ ẹ má jẹ́ lọ sọ́dọ̀ rẹ tí mo bá rí ní ìsìn wọ́n sáré wọ́n ya fọ́tò mi wọ́n mú lọ pé ẹ wá wò wọ́n náà ti ń ṣe pẹ̀lú wọn ẹ wá lọ kóra yín sí Ọlọ́run gòkè la ṣe tá a fi bára wa lùkọ̀ ní ṣayé Ọlọ́run ọ mà ṣe o. ajajaja títí àtúngbòkù jà òkú wọn gbọ́ rí òkú àwọn èèyàn tó ń gbòkù jà. Justice Adéníran ọ̀run rè bàbá bí bàbá yìí ṣe làkàkà tó lórí Ògbómọ̀ṣọ́ bí wọ́n ṣe gbà àwọn èèyàn lẹ̀ tó ọ̀pọ̀lọpọ̀ yín ẹ wá lọ ẹ yẹ bàbá yẹn sí nítorí ọ̀rọ̀ tí ó kàn yín. ọmọ ga o
ẹ tún bókù jà kí ni bàbá àgbàlagbà ṣe fún yín kí lẹ jẹ nú ayé tẹ jẹ tó tí bàbá ń jẹ kí lẹ jẹ ta ni yín ṣé ẹ lè bọ́ gbogbo wa ni ṣé ẹ lè bọ́ gbogbo wa kí gbogbo wa máa gbóúnjẹ lọ́wọ́ yín ṣé ẹ lè san owó school fees ọmọ wa ni ẹ máa san nípa bíìlì wa lóṣooṣù gbogbo ògbó mọ̀ sọ ẹ̀yin alágbára tẹ́ ń dà lúrú tẹ́ ń sọ àwọn èèyàn káàkiri ọgbọ̀dọ̀ lọ bí o bàbá lọ bí gbogbo school fees wa tẹ́ ẹ bá lágbá ẹ fi wó kó gbogbo school fees tí wọ́n ń san nínú Ògbómọ̀ṣọ́ wá kẹ́ ẹ sanwó gbogbo náà tá à ń lò ẹ máa pín bag of rice nínú ilé kọ̀ọ̀kan what do you mean ọlọ́ọ̀ tó jẹ́ pé òun ní fún wa ní mímí ọlọ́ọ̀ tó jẹ́ pé òun ní ń pa òun ní jí kò gbé wa sínú condition yìí ọlọ́ọ̀ supervise ayé wa tó báyìí àmọ́ èèyàn ti tún wù àtakọ ọlọ́ọ̀ ti torí rẹ̀ kọ́ pa àmọ́ èèyàn tí tún ṣiṣẹ́ kẹ́sì ọlọ́ọ̀ tó lẹ̀mí tí bẹ́nu rẹ̀ ọlọ́sìn ìfilé òsì dàgbà ó sì dògbò kí ló dé tẹ̀ ń gbéra yín sípò ọlọ́ọ̀ ajá gbé ẹnu rẹ̀ àbí kí ló gbé lẹ́yìn olúwa tóbi ajá gbé ọ̀pẹ́ ìwọ ni ìwọ ló mú mi lọ ọ̀run ìwọ ní ìsọtíṣọ́ ọ̀bọ lọ ọ̀run báwọn torí bọ́yá ò ti ń lọ láìpẹ́ yìí torí wọ ni ọ̀pẹ́ chọ́ọ̀chì tó ń lọ inú chọ́ọ̀chì ló ti lọ ọ̀run dìdìrín kí là ń sọ kí ni wí chọ́ọ̀chì tó ń lọ kí ni tẹ́ ẹ mú bọ̀ fídíò kan bẹ lọ́wọ́ mi tó pọ́sibù kò jẹ́ pọ̀ ńlá ni màá ṣiṣẹ́ lé lórí lọ chọ́ọ̀chì àwọn aṣọ mi ní church member rẹ dìdìrín afọ́fún gbé mu I not go to church. I never get to church. Ibẹ̀ lẹ́ ti máa gbọ́ àwọn àṣírí ọ̀rọ̀. Kí ló dé? Kí la gbé? Kí la jù? Àwa ń fúnra wa àti wá frustrate ara wa débi pé àwọn èèyàn tí ọba yé já o tani bàbá èjì lè bá jà. Àwọn èèyàn ọba yín jànà àwọn onípẹ́rẹ́ pẹ̀lú yìí ẹ̀yin lẹ́mọ tí ń ṣe yín fa ẹ má jà débẹ̀ o ẹ má jà lọ́bẹ̀ o ẹ má jà ṣe kíní ẹ má jà ṣe ṣe bẹ́ẹ̀ ṣe bá ṣe tòlú nù ṣé bí lu ṣe máa tòlú. Àti tòlú ò ní pé mo ní ọlọ́ọ̀ni máa bá yẹn tó o kò sì ti jẹ́ ẹ máa wò ó àdí àmì àbí pátá kan fi ń tòlú o torí inú lùlù láwa wà ọmọ ẹ̀gúsí ni á. Ẹ̀yin tẹ́ ń lọ chọ́ọ̀chì ẹ̀yin tẹ́ wà chọ́ọ̀chì ẹ̀yin pásítọ̀ àwọn ìgbésẹ̀ wo lẹ gbé lórí ọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí o. Ẹ wo prógámù ńlá ni o ibi tẹ́ ti kú àṣírí ṣe bí mọ́sálásí ọjà gbó
sẹ́mi là ń pariwo látọdún yìí tí wọ́n ní kábíyèsí ẹni wọ́n ní mọ́sálásí ọjà gbó bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ pọ́pá ló ní mọ́sálásí ọjà gbó bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ èmi ó mẹ́rin wá ìkà bírífù yín ni ìjẹ́ sẹ́yìn mọ̀ mọ́sálásí ọjà gbó ti wà o ẹgbọ́n tí mo fẹ́ wí dáadáa o Yorùbá yìí lásán màá sọ kí n tó wá padà wà gbé prógrámù yẹn wá àtẹ̀rí ẹ̀yin èèyàn dẹ́ sponsor ètò wa ètò tí wà yìí ṣètò kákà bọ́ sórí agbágbé o ẹ mọ̀ o torí rẹ̀ ló fi jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ gbà mo máa ń dálé tó ní mo bá sọ fáwọn èèyàn mo wọ́ ti kẹ́ sponsor ètò mi mo wọ́ ti kẹ́ máa ṣètò kan ní 200 àbí 300,000 bàbá máa sọ fáwọn èèyàn pé sponsor ètò mi àwọn èèyàn tẹ wà ní ìjà kúnra ẹ sì máa gbọ́dọ̀ mi lẹ́ti gbọ́ fat kí ló dé ìjẹ́ mọ̀ ẹgbọ́n tí mo fẹ́ wí pé lánàá àwọn mùsùlùmí wọ́n fẹ́ kọ́ mọ́sálásí sínú ààfin gangan àwọn mùsùlùmí ẹgbọ́n mi yé dáadáa ẹ̀yin tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ lé lórí kẹ́ ẹ lè bá tètè máa torí mi ti lẹ́fídẹ́ǹsì lọ́wọ́ àtẹni tó sọ̀rọ̀ gbogbo ẹ̀ ti wà lọ́wọ́ mi àwọn mùsùlùmí láyé bàbá àná wọ́n fẹ́ kọ́ mọ́sálásí sínú ààfin kábíyèsí tí ó máa jẹ́ ti kábíyèsí tó yẹ pé bẹ́ẹ̀ ni kábíyèsí ó ti máa kírun pẹ̀lú ẹ̀rí tó dẹ̀ jẹ́ pé àwọn ẹlẹ́sìn wa àwa kírísítẹ́nì lákìkì gẹ́ẹ̀sì ẹ̀ pé kò lè pọ́síbù mi ò sọ pé tí wọ́n ṣe dàbí ọ̀dà o wípé kò lè pọ́síbù pé ààfin ìlú ni wọ́n ní kìí sáàfin mùsùlùmí pẹ̀lú ọ̀rọ̀ tí mo sọ yìí pẹ̀lú evidence ni o now ètò máa bọ́ síbírè yẹn máa gbọ́nu fídíò yẹn ẹni tó sọ àtàwọn ilé ìjọsìn tó jẹ́ wípé kábíyèsí ẹ má tọ́ mi fa ẹ má kó bọ̀ mí lẹ́nu fa tó jẹ́ pé kábíyèsí iná fún wọn nílẹ̀ ló bù wọ́n lẹ̀ yẹn pé ilẹ̀ yìí o àbòyín tí èsè yọ̀kan tí èsè méjì tó jẹ́ pé wọn ò rà èmi kọ́ ni mo sọ ẹ máa wò lórí screen tí mo máa ń sọ̀rọ̀ ni o tó jẹ́ pé prógámù yẹn nígbà bá jáde even ilé ẹjọ́ tọ́rọ̀ wà lọ́wọ́ kan lẹ́sẹ̀ kan ẹni wọ́n sọ wípé kí wá ló dé sẹ́yìn náà lẹ́ yan àwọn pásítọ̀ tí ń bẹ́nu àwọn chọ́ọ̀chì yẹn ni don't joke with me Àmọ̀tẹ́kùn Oòduà ilé mi ń jẹ́ o a sì sọ lójú rọ a sì sọ lójú rọ ẹnìkan rí mi lánàá nígbà mo lọ bí program ọ̀kadà táwọn àbúrò mi fi mẹ́ṣìn gbé mi ó wá ní Àmọ̀tẹ́kùn Oòduà yẹn rí yín rí mo ti rí yín lónìí mọ́tò yín dà mo ní lówó wọn kàn máa ń parọ́ ọmọ mi ni iṣẹ́ mi ni mò ń ṣe mo mọ̀ pé Ọlọ́run padà mú ohun rere wá mo ní but ó ní bí wọ́n ṣe máa ń sọ ọmọ ní irú ọmọ máa ń pa mọ́ mi mọ̀ ń láàgùn mo ní àmọ́ Ọlọ́run bá mi dé ládé àwọn tó máa yí wá ń bẹ́ o àmọ́ Ọlọ́run jẹ́ káwọn èèyàn tó máa yí mé Ọlọ́run jẹ́ wo ká fi kú máa yí ara wa
ìfẹ́ tí ìmọ̀ sọ gbogbo ọ̀rọ̀ yẹn ni mo ní evidence tó jẹ́ pé odidi rẹ́fẹ́nì àgbà rẹ́fẹ́nì ló tún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ á wà gbé wá ẹ wà á wò nínú Ògbómọ̀ṣọ́ yìí. ẹ lọ jókòó jẹ́ ẹ lọ jókòó jẹ́ o nígbà bá gbé wá gbogbo yóò wá jókòó ká wá wò ẹni tí ó wà wá gbọ́ tí ó wà tó sọ̀rọ̀ nípa mọ́sálásí ọjà gbó tó tí ọba ní tí kìíní ọba ní bukini sí yín lẹ́nu. wọ́n wò gbọ́ yẹ ká gba kọ́ lórí ètò lórí àwọn prógrámù tá a ṣe. ẹ jẹ́ ká gba kọ́. Arigun. Lẹ́gbẹ́ jíbẹ̀lú. Náà lọ́wọ́. Náà ṣẹlẹ̀. Ṣẹ́bí kí ní ìpìlẹ̀ orí. Kó ń bẹ́ yẹn gbé kí ní kalẹ̀. Yẹn ti parí program náà. Avec Bako. Kí ni yóò rán dáná tó bí ti fi pílò rẹ̀ nìyẹn. Nọ́mbà tẹ́ pè sí ó ní kó ti gbé síta ń wo 070 49 72 12 42 nọ́mbà tẹ́ máa pè sínú ẹ pè wọlé sórí ètò. Hello. Hello, Àmọ̀tẹ́kùn Oòduà. Èmi nìyẹn bá wa sọ̀rọ̀ òkè o. Ẹ kú ètò. Ètò ní o láti ìlú olè tí ń pè wá o. Ọlọ́run ni. Mò ń pè yín láti ìlú Ògbómọ̀ṣọ́. Ìlú Ògbómọ̀ṣọ́ ẹ ṣeun.
bẹ́ẹ̀ ẹ kú ètò sà ètò kò ní ní o bàjẹ́ àmín ọlọ́run ọkùnrin lọ́wọ́ o àmín ẹ̀ ní jẹ̀bi. àmín. ètò tẹ gbé jáde láàárọ̀ yìí tẹ ṣẹ̀ṣẹ̀ tẹ kọ́ ṣe yẹn in fact ọlọ́run fi kan yín lé because ìgbà tẹ́mi náà wo fídíò kan ní last week tí mo rí bíi pé èèyàn dìbọ́ǹkì èèyàn náà parí àmọ̀tẹ́kùn onírọ́ kìíní kan mo rò pé bó àmọ̀tẹ́kùn náà ti wá gbélé bọ̀ ìgbà tá a ti wá gbọ́ ọ̀rọ̀ ẹnu ẹni tó jẹ́ oní nǹkan tá a ti wá rí pé adé pé bẹ́ẹ̀ ti pe àwọn ará bíìlì náà ni wọ́n rí orúkọ wọn ò yàtọ̀ so ìkúnlọ́wọ́ ọlọ́run tẹ̀ rí gbà òun náà ló jí kó rí bẹ́ẹ̀ so àwọn àgbẹ̀ ọlọ́run kí ọlọ́run má fi sílẹ̀ nígbà kan kan àti àwọn àlọ́. sẹ́rí mo fẹ́ clear kankan ni nǹkan tí ò yé mi níbi part 2 ètò tẹ́sí lẹ́nu yìí ni bàbá onílù yẹn ṣé because ó dà pé Ìbàdàn níbi coronation ni tí àwọn àfa ọkọ wa ṣe àdúrà pé lọ́jọ́ Wednesday or Thursday ni ọ̀dà pé ni wọ́n ti pàdé imam tẹ̀sí kí imam àbíṣẹ́ ló gbọ́mọ̀ sọ ni iná tí ń lù yẹn ní àárín òye mi. Ògbómọ̀ṣọ́ nílùú yẹn. òkè Ògbómọ̀ṣọ́ ni pé mo rò pé Ìbàdàn ni kò pé ṣe nínú ààfin wọ́n pàdé lóde kan àbí. ẹ rí bẹ́ẹ̀ ń dákọ̀ ààfin ọ̀hún. mo kàn fẹ́ mọ ibi tí ìlú yẹn ti yá fún mi. wọ́n pàdé wọn ni. sá. wọ́n pàdé wọn ní tanisẹ́. òkè wọ́n pàdé wọn ní tani. because ìlú wa yìí ó ti fẹ́ di nǹkan tí ò bójú mu ní ìtẹ́ra ṣe fún bàbá yẹn gbà yẹn. because àwọn onílù ìlọ́ta tẹ́ ẹ bá onílù bọ̀ ìlọ́ta nǹkan táwọn dẹ̀ fi ń jẹun bí nǹkan tẹ́ ẹ sọ. so even anybody wọ́n lè pàdé anybody ọ̀rọ̀ bí ọ̀rọ̀ olóṣèlú ibi táwọn ti jẹ nìyẹn. so tá a bá fẹ́ kìlọ̀ síwájú àtúnwá ọ̀tàkọ́ta níbi nǹkan tí tẹ́tẹ́ ní wọ́n ní kí bàbá yìí máa wá àfihàn máa kọ́ wá sí kinní yẹn kò sí ọ̀rọ̀ àlàáfíà kò sí gbèsè àlàáfíà níbẹ̀ yẹn gbàgbé àlàáfíà ló yẹ ká mọ bára wa gbé ibi tó yẹ ká ti kọ́kọ́ kálàáfíà yẹn kó ti máa jọba bò wá sí ìlú náà ni bàtà bá tí wọ́n á rìn kankan bẹ̀ yẹn so kí wọ́n á tún ní táwa tá a jẹ́ ọmọ ìlú bá tún ṣe nǹkan míì so kí wọ́n á tún ní ẹ̀bí sẹ́nì kankan máa gbé mu wa mọ́ so àwa bẹ àwọn tó wà láàfin kan ronú sọ̀rọ̀ yẹn kán dẹ̀ bá wa ṣàtúnṣe lórí ẹ̀ onílù àwọn òdẹ̀fẹ̀ kí ìlú kóòtù so àdẹ̀bíyì pé a máa ń ní nǹkan jura wa lọ àwọn tó dẹ̀ wà láàfin yìí àwọn lọ́lọ́run fi síbẹ̀ àwọn ló ń ṣètò so àwọn afẹ́ kó àtọwọ́ wọn kó tó wá máa wọ́ wa. sẹ́ẹ̀tì máa fi tó ti ṣẹlẹ̀ ní. kí ni a rí sà. sẹ́ẹ̀tì máa fi tó ti ṣẹlẹ̀ ní. mo rò wípé wọ́n ní onílù inú ààfin bàbá yẹn. inú ààfin mi ò sọ́kù ààfin kankan o. ọ̀dà ẹja máa wò fún ọgbà. ẹ ṣeun. ẹja máa wò fún ọgbà. ẹ ṣeun. ẹ ṣeun. ẹ pè wọlé sórí ètò. ẹ pè wọlé. afẹ́gbà kọ́ díẹ̀ ká tó máa lọlé. nọ́mbà tẹ́ pè sí náà lọ́wọ́ àṣàlẹ̀ yẹn 070 49 72 12 42. hello. Àmọ̀tẹ́kùn Oòduà. èmi nù ọmọ tí ń sọ̀rọ̀. gbogbo lẹ́kílẹ̀. ẹ ṣeun láti inú olè tí ń pè wá. Kàbírù ló sọ̀rọ̀ láti Èkó. ẹ ṣeun. ọkàn mi dẹ̀ balẹ̀ báyìí láàárọ̀. kí ló dé. Akin ọmọ Akin. ó ní nǹkan mẹ́ta tó mọ́kàn mi balẹ̀ ní ọ̀rọ̀ tẹ́ sọ. lákọ̀ọ́kọ́ the bunk yẹn kọ́kọ́ wáyé wípé anọlẹ́fà rẹ̀. anọlẹ́fà rẹ̀ the bunk yẹn fact ìyẹn kọ́ mọ́kàn mi balẹ̀ lákọ̀ọ́kọ́. Adúpẹ́ fọlọ́run òkè lẹ́ẹ̀mọ́ lọ ẹ̀ ní sàṣe ẹ̀ ní ṣiṣẹ́ ṣe pẹ̀lú ògo Ọlọ́run ẹ̀ ní ṣiṣẹ́ ṣe pẹ̀lú ògo Ọlọ́run ẹ̀ ní rí dààmú ẹnikẹ́ni tó bá gbógun pé wọ́n wá bá ti jẹ́ tiẹ̀ tọmọtọmọ ló máa bàjẹ́ èyí ò lè gbòòrò lọ́wọ́ ó ní problem lóòótọ́ irú àtòdodo wọ́n máa ń fi kágbága lónìí ló máa padà borí ó dá mi lójú bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì
ó ní pé bàbá onílù yẹn bàbá ò ní problem gbogbo tó bá tẹ̀lé òdodo gbogbo kankan padà rí nǹkan kan ní pé gbogbo àwa tá à ń tẹ̀lé ọ̀rọ̀ máa ẹ máa rí wípé a ní problem òkè òkè ní gbogbo wa ń lọ àfẹn tí ò bá ní ọkàn gidi pẹ̀lú máa mi lóko seriously bàbá yẹn náà lọ fọkàn balẹ̀ kò sí wàhálà ẹlẹ́ẹ̀kẹta ọ̀tẹ́ sọ tó múnú mi dùn ní pé ẹ sọ pọ́ǹtì kan ní pé ọ̀rọ̀ kan ń bọ̀ pé ọ̀rọ̀ yẹn ẹ kàn brief wa díẹ̀ kó tó di pé wọnú ẹ̀ wípé mọ́sálásí ọjà Agbó wípé kò ṣe pé ọba ló ní àbí nǹkan kan àbí fún ọ̀rọ̀ tó wá pọ̀ lẹ́yìn ẹni ọ̀rọ̀ tó wà pọ̀tù ẹni kan ló ń ba ìdílẹ́rù wípé ìwọ náà wọ́n mọ̀ dojú tó wa ní end of this matter kọ́ ló wọ́n dojú ti wà so wá sọ̀rọ̀ kan bẹ̀ yìí pé ìfù tọrọ bá ní kóòtù kan lójú kan sọ pé kí ló ṣe yín wípé kí ló dé tí wọ́n fi máa yan pásítọ̀ láàfin fáwọn jọ́ọ̀jì ọkọ̀ mi wá balẹ̀ pé but ẹ máa sùn lẹ̀ ẹ gbé wọlé. hello. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ láti ìlú rẹ̀ tí ń pè wá kí lorúkọ yín o. láti ìlú Ọ̀yọ́ Aláàfin. òjò pàṣẹkẹrẹ má dé ọmọ Àtìbà. àwa nu. ọmọ tí kú ọ̀gọ́lọ̀ pọ̀ ọmọ táwọn ọ̀gọ́lọ̀ ṣe bàbá wa dé kú Aláàfin Ọ̀yọ́. kábíyèsí ń bẹ dáadáa ẹ̀kọ́ àdójá Aláàfin orí adé gbèrú. àṣẹ wà. agbúrò yín dáadáa. ẹ ṣeun. ẹ̀kú ìfẹ́ Ọlọ́run ní ìbàjẹ́ o. àmínà. torí Ọ̀yọ́ Ògbómọ̀ṣọ́ Ọ̀yọ́ kan náà ni wá Ọlọ́run ní já rí wàhálà. àmín. ọ̀rọ̀ lórí ètò tẹ̀sí yìí Àmọ̀tẹ́kùn Oòduà Ọlọ́run gbé pé yẹn o. àmín. ọwọ́ ayé ò ní tẹ̀yìn. àṣẹ wà. torí ijọ́ tẹ́ ti bẹ̀rẹ̀ prógráàmù yìí gbogbo ayé ló mọ̀ yín kíbi òdodo ẹ̀ sì ní tẹnu gbogbo ẹ̀ gbogbo. àṣẹ. gbogbo èyí tí ń ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ yẹn náà ó tó àpérò gan-an àmọ́ mo gbà pé ibi tọ́lọ́run wà lẹ́wà tó bá padà yá ayé ó padà rí nàrí gbogbo àwọn adéorí alábòsí ohun mùsùlùmí òdodo là wà onígbàgbọ́ òdodo lẹ́yìn náà Ọlọ́run lájọ ń sìn fúdi eléyìí bàbá onílù tó lùlù fún bàbá wa ìmáàmù Ògbómọ̀ṣọ́ àwọn ọmọ ìmáàmù mi ò lọ́yọ̀ọ́ ní chíìpù ìmáàmù Ògbómọ̀ṣọ́ lọ Dr. Pauliat ní gbogbo ayé fọwọ́ sípò ní ìmáàmù Ògbómọ̀ṣọ́ kì í s'Ògbómọ̀ṣọ́ nìkan lọ́yàn gbogbo ayé lọ́yàn ìmáàmù torí ìmáàmù ọmọ akéwú ni wọ́n nílùú Ọ̀yọ́ báyìí báyìí náà fẹnu ara àwọn sọ pé ìmáàmù àná Ajókìdẹ́ró àáfà àwọn ni àwa náà wá tẹ̀lé wọn pẹ̀lú òdodo èmi àjẹsíríra rí lọ́yọ̀ọ́ lájọ sọ̀rọ̀ Ọlọ́run ní bá dáadáa wọn jẹ́ wọ́n kó àfọgbọ́n sí toró nílùú òde fẹ́ ó tú Ọlọ́run ó sì fi wọ́n jẹ́rìí gbogbo alákòóso pátápátá Ọlọ́run wà pẹ̀lú ẹ̀yin náà o. Bàbá onílù tí wọ́n ní kọ́ máa lùlù láàfin mọ́ kọ́ máa lùlù níbi tó bá ti di lóúnjẹ tí ó jẹ tí ó pàdánù àfin bọ́ ọba yá ọpẹ́ lójú ta ni Ọlọ́run fẹ́ sí tán ń bọ̀ wá dájọ́ àtàyè yanjú ẹ̀ ni ayé yìí náà láti rí àpadà sí dáadáa nílùú Ògbómọ̀ṣọ́ lórí ọ̀rọ̀ ìmáàmù Ọlọ́run sì lè pa ìmáàmù tọ́lé àti kò jẹ́ bó ṣe àwọn ikú yàn àwọn tó jẹ́ kìtẹ́nì àwọn tí ń dá wàhálà alẹ́ nílùú Ògbómọ̀ṣọ́ gbogbo ayé lórí wọn àmọ́ àwọn akálá àdájọ́ wọn Ọlọ́run yóò dàgbọ́ wọn bá ètò lọ. àwa kìrìsìtẹ́nì kọ́ láń dá wàhálà rẹ̀ yìí lẹ̀ ń dá wàhálà rẹ̀ láàrin ara yín o. bọ́lá ẹ̀yin mùsùlùmí lè dá wàhálà rẹ̀ láàrin ara yín àwa kan máa yé dá kó díẹ̀ ni.
sọ pé Kristẹni. Ó yé mi ìwọ ká fi sọ̀rọ̀ ni. Àwa kan ya gbọ́dọ̀ mi ní ẹlẹ́rù ni. Ẹ ṣeun. Ọlọ́wọ́ jẹ́rìí ara rẹ̀. Àmín. Àmọ̀tẹ́kùn Olúwa. Ẹ ṣeun. Ẹ máa gbé ètò lọ. Ẹ ṣeun. Ọ̀gá mi. Hello. Ètò ní mo lẹ wà ṣe ń gbọ́ torí orí fóònù ni. Alága olórí gbogbo Àmọ̀tẹ́kùn Oòduà fans ní gbogbo àgbáyé ayé ẹ káàbọ̀ Mr. Ọládẹ̀jọ láti ìlú Ìlọrin ẹ ṣeun. Bẹ́ẹ̀ni Ọlọ́run bá wa dúró tì í. Àmín. Àtọ̀sátòru àtàrà àtìdájí àti gbogbo ìgbà Ọlọ́run ní ti nílẹ̀ nígbà kankan. Àmín ya Allah. Àpò tó ní pọ́n Ọlọ́run bá wa fi rọ kiri káyé. Àmín. Àtẹ̀yẹ àti gbogbo olólùfẹ́ òtítọ́ Ọlọ́run ní já kábàámọ̀ àbúrú. Àmín. Ó ga o. Ẹ dákun kí là ń sọ sí yìí báyìí. Ṣé gbẹ̀dú yìí? Àmọ̀ lu tá a bá rí lù sí náà ni o. Because Yorùbá bọ̀ wọ́n pòwe. Bó wọ́n ṣe wí. Wọ́n ní ọjọ́ gàté. Wọ́n fẹsẹ̀ méjèèjì. Ó fẹsẹ̀ méjèèjì tilẹ̀ ń ṣe gàté. Ṣé bàbá àmọ́mú èsì ọmọ Ògbómọ̀ṣọ́ mọ́ ni? Yóò ti kú ọ̀rọ̀ pé màmú èso ọmọ Ògbómọ̀ṣọ́ ṣe ti kú ọmọ ẹ̀. Kò sọ̀rọ̀ mi èèyàn náà. Nítorí kódà ohun tó jẹ́ kí n sọ bẹ́ẹ̀ ni pé kí ló wá mú onílù lùlù fún bàbá àmọ́mú tí bàbá àmọ́mú sì fún lówó. Inú bàbá àmọ́mú sì dùn sí wọn ò wó pé ìlú tí ń lù kódà kíní kankan ṣe bí ajé lẹ́kùn wọ́n tó dúró wọ́n fi pé ìfẹ́ ìkànkanjọ làwọn. Tó bá wá rí bẹ́ẹ̀ kí ló wá fa mọ́lùlù láàfin mọ́. Gbogbo àwọn onílàákàyè jájọ mọ́ ọdún bẹ́ẹ̀. Tábà wá sọ pé ẹnìkan ní ṣe nǹkan kan. Ẹ jẹ́ ká mọ̀ tábà wò ó lápò tún ẹ já mọ̀ wò ó lápò òsì náà. Torí tó bá mú yàn, èmi ò tí ì rí gbogbo fídíò ńlá wò látòkè dé sàlẹ̀ yìí mi ò rí tí ó jẹ́ aburú nínú tó nílùú àti nínú tí bàbá àmọ́mù ṣe. Àbí ṣé màmú kéré ni? Ó ní màmú ò kéré. Ṣé màmú wá kéré ni? Ẹ dákun gbogbo yìí ń ṣe ìwádìí bí gbogbo tí ń jẹ́ yìí tó jẹ́ ká mọ̀ ní pé gbogbo tí ń jẹ́ alágbe láyé gbogbo tí ń jẹ́ onílù láyé ìjẹ́ onílù olùlùfẹ́ nìkan tí ó gbowó lọ́wọ́ rẹ̀ ó dàbí ìgbà tí kọ́sọ́mà wá dé èèyàn kéèyàn wá lọ pé kọ́sọ́mà tí ó rajà tí ó fowó rajà lọ́wọ́ ẹ̀ kéèyàn wá lọ pé irú kọ́sọ́mà jákujàku wo ni. Ṣébé yóò mọ kí náà ní pé ó dẹ̀ ní pé ọba jù lọ ọ́ ló ṣàfùnjẹ́sà ẹ má jókòó bí sà nítorí tó gbà lọ́wọ́ rẹ̀ ni. Ìtì mbẹ́lẹ̀ náà ní mbẹ́lẹ̀ Ọlọ́run ó ṣàánú wa o. Àmín. Ìtì àwọn akẹ́mọ̀ ni pé ẹni ẹ̀sìn tó síwájú ti gba fọ́ọ̀tì. Ọ̀gá mi tó bá sì pò èmi àti yìí máa ń sọ̀rọ̀ kan fún yín. Ṣé rí àwọn àwa kan wà láyé tó bá ṣe pé kéèyàn ti kọwọ́ rẹ̀ bọlẹ̀ láti lè. Tá bá dé ká máa sẹ́nu kú sọ̀rọ̀ pé ẹ mọ̀jà sọ sí ẹ mọ̀jà ṣe kìíní. Àwọn kankan ń bẹ tó ṣe pé ẹni tí bá ń ṣe tí ò dáa. Ẹ bá ti kojú rẹ̀ sọ fún pé tó ń ṣe yìí ò dáa. Ní tí ń ṣe ó dáa náà ni yóò sì máa ṣe lọ yóò tún wá máa pọ̀ sí náà yìí. Yóò máa pọ̀ sí ní ojúmọ́ ni because ní ẹ̀yin ó wo pé bí ọmọ lápèjúwe ọmọ tí ìyá tí ó mọ̀ pé bàbá àwọn ń jalè yóò máa ní àti sọ pé bàbá mi kí ló dé bẹ́ẹ̀ máa ń jalè ẹ bẹ́ẹ̀ jalè mọ́ àmọ́ yóò máa kiri ẹnu bá àbá mi ṣe dáa ní ṣe yìí tọ̀ ẹ ṣàjáwò ṣe tó dáa ní ṣe máa yìí. Bọ̀tí ijó tó ọmọ bá ti lè pinjú tó sọ fún bàbá mi ó lè jẹ́ ìjà yóò dáa. Ijó náà ni bàbá òtò mọ̀ pé
ẹni tó yẹ kó sọ àwọn aráàta ò ní lè sọ because kódà aráàta pé bàbá rẹ̀ ló lè òun làkọ́kọ́ ẹni tí ó kọ́kọ́ jáde pé bàbá tòun ò lè kìnnì kan bàbá tẹ náà ò lè kìnnì kan tí ó mọ ilé rí pọ̀tọ̀ ọlọ́run ṣàánú gbogbo wa ọlọ́run ti gbogbo wa yóò tọ́ wa sọ́nà. Ògbómọ̀ṣọ́ ò ní bàjẹ́ gbogbo àwọn olólùfẹ́ máa ń mú tọ̀ ọlọ́run ó dúró tì wá. Kéṣe ìmáàmù nìkan ìmáàmù Ògbómọ̀ṣọ́ kọ́ la nífẹ̀ẹ́ òótọ́ tí ìmáàmù gbé dání la nífẹ̀ẹ́ o. Kò í ṣe pé ìmáàmù nìkan ni gbogbo èèyàn nífẹ̀ẹ́ ló Ògbómọ̀ṣọ́ gbogbo ẹni tó bá gbòòtọ́ lọ́wọ́ ni. Gbogbo ti irú rẹ tó wù tí ò bá jẹ́ gbogbo ẹni tó bá gbé òótọ́ lọ́wọ́ ni ẹni tó bá fẹ́ràn òótọ́ máa nífẹ̀ẹ́. Ọ̀gá mi Àmọ̀tẹ́kùn Oòduà náà àti gbogbo àwọn tó dúró lówó lẹ́yìn òótọ́ kẹ bá wo ayé ti yín kẹ wá wò táwọn tí ń dúró lẹ́yìn irọ́. Irọ́ èsì ìtọ̀yàn sọ́nà yìí máa ń rọ̀yàn káàkiri náà ni. Ẹ máa wò pé tòbó láyé tí wọ́n ti wá ń ṣe bàlàbàlà bí tẹlifíṣàn black and white báyìí. Èyí irọ́ tó ń bẹ ni. Òótọ́ tẹ́yìn gbé dání tí ò sẹ́nìkan tó fún tí ń sọ pé owó ni ẹ sáwọn pẹ̀tọ̀ ìjọmọlúà nítorí òní kọ́ àwọn ọ̀gá kan bẹ téèyàn ní símọ́ tí wọ́n máa gbé fídíò téèyàn ti sọ téèyàn ti ṣe ọkàn àwọn ọmọ téèyàn bí òun abalẹ̀ pé nínú àwọn tó sòótọ́ tó dúró ti bàbá àmọ́mù tó dúró ti òótọ́ tó dúró ti kóńgómọ̀ṣọ́ mọ́ bàjẹ́ àtìlé àtòkò àtìmọ́mọ́ àtàfíò kí gbogbo tí ń gbé Ògbómọ̀ṣọ́ wà papọ̀ lọ́wọ́ kan pé nínú wọn ni bàbá tó bí òun bẹ òun náà mọ bí yẹn gẹ yóò tó máa fi sọ̀tàn báwọn ìgbà ń pé tó bàbá àwọn Àmọ̀tẹ́kùn Oòduà Àmọ̀tẹ́kùn gbogbo lẹ̀ sílẹ̀ ọ̀run orí rẹ̀ o bí tó bá di ìgbà lọ́ọ̀lọ́ọ̀lọ́ọ̀lọ́ọ̀ ní pẹ̀tọ̀ yìí tẹ́yìn náà wá ń ṣe yìí ọlọ́run ọgbọ́n bá wa dúró tì yín àti gbogbo àwọn tó dúró tì ẹ̀yin náà ọlọ́run bá wa dúró tì wọ́n àtàwọn tá a dúró tì yín náà ọlọ́run ó dúró tà wá náà ẹ kú ètò oníbàjẹ́ o ọlọ́run ó bá wa ṣàánú yín. Salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ ṣeun. Now kí n tó máa sọ̀rọ̀ kí n tó tún gbà kọ́ mi ẹ̀yin tí wọ́n lọ bá níbi tí wọ́n ti ṣe fídíò ṣe rí ìjọ òṣèfẹ́ dákọ̀ yín ìṣe èèyàn burúkú ẹnìkankan tó ń bẹ́nu yín tẹ́gbọ́n wọn máa rí ní mọ́sálásí ọjà gbogbo bí wọ́n ṣe wá bẹ̀rẹ̀ gbogbo ẹ̀ ni mo gbọ́ o. Gbogbo bí wọ́n ṣe wá bẹ̀yìn gbogbo ẹ̀ ni mo gbọ́ o. Mo wà lórí program ṣàmúṣe program lò. Hello. Mo ń ṣe program lọ sá mo bá ti ṣe tán ní ṣe máa pè é mo wà ní live. Bí wọ́n ṣe wá bá yín tí wọ́n wá bẹ̀ yín tí wọ́n fi rí ọ̀wọ́n tí wọ́n rí ṣe kò ṣe é ti mọ̀ ojú tẹ́lẹ̀ ojú tó kò ní mí ẹ wo àtàtò ìyọ́dùn ẹ dákun ẹ̀yin tí wọ́n wá bá wọ́n fi nàìjíríà ṣe fídíò sẹ́yìn máa pọ́tọ̀ ní ìtẹ́ ẹjọ́ gbà tẹ́lẹ̀ kó tó di wípé ọ̀rọ̀ tó padà yìí gbogbo yín mo wádìí yín wọ́n lè síbi ààbò sí o mo wádìí yín dáadáa wọ́n lè yàn dáadáa níyín pé ọ̀rọ̀ yín ẹ̀ ṣèyàn báyìí ẹ dákun ọlọ́run ní báyìí ló kọjẹ́ o ẹrù tí èèbá ṣe ti yín ẹ má rù o ẹ jẹ́ lẹ́rù òru ẹrù rẹ o ẹ̀yin tẹ́ ẹ ní mọ́sálásí tí wọ́n ti ṣe fídíò ní tí ọba kàn yín lọ́wọ́ tí ó kàn yín lẹ́sẹ̀ ẹ dákun ẹ má dá sí o tẹ́ ẹ bá wá gbowó tí wọ́n kówó dọ́dọ̀ yín ti tànà bíi tọlọ́hún tẹ́ ẹ rówó 440,000 at 100 bag of cement èhun ni ẹ jáde kẹ́ ẹ sọ o
àbí káàfáà yìí kó jáde kó sọ̀rọ̀ kó gbé Quran kó ṣépè bó sàdíìtì tó bá wù kó gbé kó ṣépè lójú ayé kó ṣe fídíò pé tó bá yẹ pé 100 bag of cement wọn kó fóun àbí wọn ò kó fóun àti 440,000 tó bá yẹ pé mi wọ́n ní ọ̀nà sí lọ́nà sí kó sọ wípé gbogbo nǹkan tó hùn ní kó parẹ́ mọ́ òun lójú tó hùn ọ̀bá náà síbẹ̀ gbogbo nǹkan tó hùn ní láyé kó parẹ́ mọ́ òun lójú àmọ́ tí kèébá ṣe bẹ́ẹ̀ kó tètè jáde kó tẹ́ndà apology fún aláàjì tó ráàjì ìbéèrè lọ́wọ́ mi wọ́n ní Àmọ̀tẹ́kùn Oòduà níbo ló jókòó sí nàmẹ́rìtì ok sorry mami wọ́n ní Àmọ̀tẹ́kùn Oòduà tí èèyàn bá donate irú nǹkan tó bá ṣé kó ṣe ordinary letter látọ̀dọ̀ àwọn mọ́sálásí yẹn tàbí kí wọ́n pe àwọn láti dúpẹ́ ṣé kò yẹ kó lè wáyé gbogbo ayé gbogbo mùsùlùmí ọ̀rọ̀ yìí ẹ̀yin náà gbé yẹ̀wò kẹ́ ẹ donate tó bá lóòótọ́ kìí ṣe gbogbo nǹkan lèèyàn máa ń ṣe téèyàn máa ń fẹ́ kó wà openly wọn ò ní kẹ́ ẹ ṣe fídíò àmọ́ at least ẹni tó ṣe ẹni náà gbọ́rọ̀ wọn ẹni tó kórù nǹkan bá ń kalẹ̀ ẹ̀yin náà calculate iye tí 100 bag of cement máa jẹ́ àtàdúró owó tó tún wá dájọ́ mọ́rẹ́ nìkan tó kọ́mẹ́ǹtì kankan lórí olóòótọ́ lówó àmọ́ wọn ò dájọ́ pé àbí nǹkan kan èmi ọ̀sá àmọ́ nǹkan tí ń wí ìgbà tó yẹ pé ilé epo jọ nìyí ṣé bá ọmọ bí ilé epo wọn wà tó bá sì dìfẹ́ mu aláàjì ọbọ̀ po ọ̀rọ̀ tèmi ojú bá lọ o mo ti bọ́ screenshot yẹ o ọmọ bàṣẹ bọ́yọ̀ lọ delete ẹ bọ́yọ̀ nìkan sọ pé kọ́ lọ delete ẹ mo ti bọ́ screenshot rẹ already iṣẹ́ tèmi nu ìgbà tálájì lọ sórí prógámù tí máa yẹn post lánàá tálájì lọ kọ síbẹ̀ bí wọ́n ṣe gbogbo ẹ̀ kò ju 1 minute lọ ọ sáré lọ delete ẹ kó o tó delete àti screenshot yẹ ọ wà lọ́dọ̀ ti wà. bẹ́ẹ̀ yẹn àfáà tí ẹni mọ́sálásí lágbègbè yẹn tí wọ́n níbi tí wọ́n sọ fún Aláàjì Mutiu òun lèmi sọ bọ́ọ̀ta o lọ mọ́sálásí yín ju half a plot lọ o ọgbọ̀n ilẹ̀ yẹn tóbi orí ibi tí wọ́n fi hàn tóbi pẹ̀lú ilé méjì ti ṣe bẹ́ẹ̀ àtàwọn ààyè tí ń bẹ́ẹ̀ ẹni tó lọ sọ ní tó wí fún Aláàjì Mutiu ní lèmi wí bọ́ọ̀ta o. lọ ẹ̀yin ẹ má bínú o àmọ́ ẹ dákun ẹ má jẹ̀kẹ́ nìkan kan ó tàn yín ọ̀rọ̀ tèmi ò ṣe é tẹ́rí sí o investigation lọ lọ́wọ́ o méjì tẹ́ kọ́kọ́ ṣe mo lè yàn nù yín ìgbà tọ́rọ̀ tún ṣe kínní mo lè yàn o ẹ dákun ẹ̀yin tó jẹ́ pé ó nu re nìyín tó yẹ báwọn èèyàn mọ̀ yín má sí ọlọ́run ẹ má wà compromise o ẹ má bàa dá sí o ẹ jẹ́ kó ru ẹrù rẹ̀ ẹ má fọ ẹrù ẹ má ru ẹrù rẹ̀ lòdì kẹ́ ẹ fa ti yín lọ́wọ́ o ẹ dákun o torí mo ti wádìí yín olóòótọ́ èèyàn wọ́n pè yín èèyàn dáadáa wọ́n pè yín àáfàá gidi ni yín ẹ dákun ẹ má jẹ́ ẹni tí ìtì ẹ ti jóná kó fi jẹ kó bá yín o ẹ dákun mò ń bẹ̀ yín ni o. ìlú Ògbómọ̀ṣọ́ ò ní bàjẹ́ ẹ máa retí ètò tí mo wí yẹn lọ́nà ètò yẹn máa gbẹ̀rẹ̀gẹ̀ jígẹ̀ ètò yẹn máa èmi Àmọ̀tẹ́kùn Oòduà gbogbo lẹ́kílẹ̀ èmi tí wọ́n ń ti inú ogbó tí mò ń tira mi ojú ọ̀nà èmi yèrè pé tẹ́gbẹ́ ń bá bọ́nú aṣọ èèyàn wùrùwùrù ní ọmọ sí ẹ dákun ẹdúró yín o ẹdúró jẹ́ ètò orí òní jù báyìí lọ ẹ̀mí sọ̀kẹ́ ṣí ẹ̀rẹ̀ èmi Àmọ̀tẹ́kùn Oòduà gbogbo lẹ́kílẹ̀ ọmọ olóògbòjò ọmọ arígẹyìn ọmọdé olóògbé tó wọn pàjá fún aláwọjọ mo ní kò ìdídógún tó lọ ọmọ àjàwọn ló ti mú kó wù mí ogun ojoojúmọ́ ló ti múlé wá sún mi lọ èmi lọ máa gbókọ̀ fà kó máa gbó méjì ọ̀fà méjì ẹnu nígbò ìbáta lọ́fà tí ọba kó lu ara wí lọ bí iṣu
ẹ ṣé ó dìgbà kan náà ó dàbọ̀.